Tá bá dẹ̀ wo bí orí àtà ti ná ọjà yìí lóòótọ́ wọ́n máa ń sòkú síbẹ̀ tẹ́lẹ̀ ni. ọ̀rọ̀ lórí ọjà Apárẹ́ jọ́ kẹsàn-án ni wọ́n ná ọjà Apárẹ́ a ti débẹ̀ o a sì ti rí i pé a ti rí ìdí òkodoro ọ̀rọ̀ lórí wípé ṣé lóòótọ́ òkú ló ń tajà ní Apárẹ́ tàbí pé kì í ṣe òkú ló ń tajà ní Apárẹ́. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣẹ́rí ní ìlú Apárẹ́ yẹn kó tó di wípé wọ́n ṣe ojú ọ̀nà bẹ̀ torí nígbà kan mọ́tò ò lè dé ìlú Apárẹ́ gbogbo ìlú yẹn gbogbo ojú ọ̀nà tí wọ́n gbàdélu yẹn omi ni gbogbo ẹ̀ ṣùgbọ́n nígbà ìjọba Olúṣẹ́gun Àgàgù ó ṣe ojú ọ̀nà ó sanfíìlì gbogbo ojú ọ̀nà yẹn ó sanfíìlì ojú ọ̀nà yẹn láti Ìgbọ́kọ̀dá ó sanfíìlì ẹ̀ dé àwọn Apárẹ́ yẹn lọ sí Arárọ̀mí seaside láyé ìgbà yẹn kò sí ibi tí wọ́n ti ń ná ọjà ń bẹ̀ apá ibi tí wọ́n ti ń ná ọjà kì í ṣe bẹ̀ yẹn ṣùgbọ́n gbogbo ibi tá a sọ pé wọ́n sanfíìlì yẹn títí tí gbangba yẹn bẹ̀ẹ̀dà grand níbẹ̀ wọ́n ń pè bẹ̀ ní ilẹ̀. Yorùbá dùn rédò mídò online TV. dáadáa nípa ìṣẹ̀ṣe ìṣẹ̀dálẹ̀ ìlú yìí wọn gbọ́dọ̀ sin òkú méjì ní ọjọ́ kan ṣoṣo nínú ìlú yìí tó bá wá sí nǹkan burúkú ó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ rí kí ló kọ́kọ́ ṣẹlẹ̀ nígbà tó ṣẹlẹ̀ bó ló ṣẹlẹ̀. oríṣiríṣi àìsàn máa ń wọnú ìlú àìsàn àwọn ọmọdé á máa ìgbóná ara èmi à kú èmi à lo oògùn Ọlọ́run á ṣe bọ̀tì gbàtà dẹ̀ jáde àdúrà náà ni pé ká tètè ṣe ètùtù ibi àwọn tó ń sin lọ́jọ́ kan yẹn àdẹ̀wá ṣe Ọlọ́run dẹ̀ gbàkóso. ọjọ́ kúkú lọ òrìṣà lọ àlìkájà nìkan lọ kọ́lé òkú dọ̀ọ̀sà kọ́lé. Yorùbá Dùn online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ní mọ́tò kọ̀ọ̀kan kó má wọlé aago 5 lọ́jà yín aago 5 náà nìyẹn torí orí ìgbò báyìí aago 6 yẹn ní everybody máa ń já ọjà nǹkan tó bá ti gbà ń lu yín òun ni ká stand sí òkú ò lè control yín ẹ̀yin náà ò lè control òkú náà máa mọ̀ pé òun tẹ̀ fẹ́ nílùú yín torí ìgbò gan wọ́n bẹ̀rẹ̀ òkú sí bẹ̀rẹ̀ gan pọ̀lú ìgbò bẹ̀tì nísìnyí nǹkan tẹ́ bá ti mú lélẹ̀ òun ló máa tẹ̀lé. a jẹ́ wípé ìròyìn tá a gbọ́ yẹn ò tọ́ ni. bẹ́ẹ̀ ni. nǹkan tẹ́mi ń béèrè gangan rèé ẹ jẹ́ kí n jáde nínú. bẹ́ẹ̀ ni. ìbéèrè tèmi. máa gbọ́ ìbéèrè tèmi ẹdún rẹ ìbéèrè tèmi ń béèrè ni wípé ó tọ́ ni pé ó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni. ṣé ẹ ti rí rí. a rí. bó lè ṣẹlẹ̀. èmi ò fojú mi bẹ̀tẹ̀ àwọn àgbà tó sọ tó fi jẹ ìyálọ́jà àtàwọn ìyálóde wọ́n sọ pé ní ìgbà kan pé àwọn tó ń gbowó lórun gànjọ́ pé wọ́n wá wọ́n ní wọn èmi ó ṣàìsàn wọ́n wá jáde sí wọ́n gbàdúrà pé kí ló dé wọ́n pa àwọn òkú yẹn pé wọ́n ń bá wọn jà pé kí wọ́n má lájà lóhun pé torí wọ́n disturb wọn ìgbà tó dẹ̀ tó stage tí àwọn èèyàn ò gbọ́ àwọn òkú yẹn wá dìde ìgbà tó dá àwọn tó ń ṣagídí àbá àwọn tó yẹ pé wọ́n jẹ́ ọmọ ìlú yìí gangan làwọn náà tó tún bàlú jẹ́ àwọn yẹn ló wá ń wọ̀n dìdí tẹ́ pé wọ́n ṣàìsàn wọ́n wá lọ gbàdúrà wọ́n wá sọ pé ó yẹ kẹ́ jáwọ́ ibi báyìí ló yẹ kẹ́ ti máa nájà yín o ìrìnàjò báyìí ló yẹ kẹ́ gbé o lóòótọ́ wọ́n dẹ̀ wá àwọn àgbà tó wá jáde sí wọ́n wá rí i pé àwọn ọjà kan fẹ́ bọ ọjà wọn jẹ́ àwọn náà dẹ̀ mọ̀ pé ọjà wọn ò gba lóòrùn mọ́ torí a ní gbogbo nǹkan tó gbọ́dọ̀ yí padà Ìgbò tẹ́lẹ̀ wọ́n ní Ìgbò òkú là ń gbé wọ bẹ̀bẹ̀ tí báyìí alàyè là ń gbé wọ bẹ̀bẹ̀ lọ́sùn torí wọ́n sọ di aago 5 ilẹ̀ dẹ̀ tí mọ́ gbogbo wa ń rí lóòrùn Ìgbò gan ló yẹ ká máa ná ọjà lóòrùn gànjọ́ torí ìbìjì òkú ni ní Ìgbò wà. ọjà Apárẹ́ jẹ́ ọjà kan tó jẹ́ wípé ẹni tó bá ti ní oyún kì í lọ tó bá ní oyún lọ bèrè dáadáa ẹni tó bá ní oyún sínú kì í lọ sí ọjà Apárẹ́ láti lọ bá wọn nájà ẹnikẹ́ni tó bá wá rí bẹ́ẹ̀ tó bá lóyún sínú tó lọ sí ọjà Apárẹ́ tó lọ nájà abara méjì èèyàn ni àkọ́kọ́ nìyẹn nípa àdìtú ọjà Apárẹ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé ìwọ tó bá ti ní bàbá tàbí tó bá ní ìyá lọ́rùn tàbí tó bá ti lẹ́nìkan tó kú tó súnmọ́ ọ tó bá fẹ́ rí padà mọ́ bọ̀ ní ọjà Apárẹ́
jọ́kẹsàn ni wọ́n máa ń ná máa bọ̀ ní ọjà Parẹ́. Ọjà Parẹ́ tún ní àwọn àdètù ńlá nínú tó jẹ́ wípé ibi tí ọjà yẹn gẹ́gẹ́ wà ní Battleground wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti kú láti ibi kígbé láti gbogbo every angle ní gbogbo àgbáyé ni wọ́n mọ́ wá sí ọjà yìí láti wá ná ọjà yìí. Ẹ káàbọ̀ sí ìlú Parẹ́, èbúté Parẹ́, níbi tí òkú ti ń ra ọjà, títí ń ná ọjà, títí ń ta ọjà. Ẹ tẹ̀lé wa ká lọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa bí iṣu ṣe kú, bọ́bẹ̀ ṣe bù ú. Wọ́n ṣètùtù ìlú yìí ni wọ́n ṣètùtù báwọn bàbá wa ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ó ní gbogbo ẹ̀ fi túbà tó tù sẹ́. nígbà tí ó ti ṣẹlẹ̀ ojú kọ́kọ́ ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀. ó ti ṣẹlẹ̀ rí tó ń bẹ̀rẹ̀ òkú méjì nígbà tá a dẹ̀ jáde àdúrà wọ́n ní òkú méjì tó ń bẹ̀rẹ̀ yẹn ló kọ̀ọ̀sẹ̀ wọ́n ní àwọn baba ńlá wa ò ṣe irú ẹ̀ rí wọ́n ní ká tètè wá ọ̀nà tá a máa fi ṣe a sì wọ́n ọ̀nà à ṣe. tábàdàn wo bí orí àtà ti ná ọjà yìí lóòótọ́ wọ́n máa ń sòkú síbẹ̀ tẹ́lẹ̀ ni. sẹ́wọ́n ẹ̀sìn wọ́n máa ń sòkú síbẹ̀ tẹ́lẹ̀ kó di pé abẹ̀ sí ná ọjà ń bẹ̀. so táwọn ọ̀gọ́lọ́gbọ́n rí i pé òkú máa ń nájà lóru mi lè discriminate wọn pé it is true or it is not true. bí àgàgù wá bí tó ṣe ọ̀nà tó gbọ̀nà wá ibi tí orí bíbá ẹ a kò lè gba bíi tẹ́lẹ̀ gbogbo bíi bẹ́ẹ̀ oko ni bẹ́ẹ̀rẹ̀ grand ni bẹ́ẹ̀ tìgbà tí ọ̀nà gba bíi kọjá tí wọ́n ṣe gbogbo ẹ̀ so àwọn òkú wọ̀nyẹn wọ́n wá ní bẹ́ẹ̀rẹ̀ grand sí àwọn ibì míì wọ́n wá ní ọ̀nà ẹ̀ náà bẹ́ẹ̀ tó bá ti di lóru àwọn òkú yẹn fẹ́ wá ṣeré tiwọn àwa kà wá ń disturb wọn. bẹ̀tìgbà tí wọ́n tún wá john máa wà láàyè láti mọ̀ ọ́nú pé ọjà làwa ná sí àwọn náà ọjà ló ń ná lọ́hùn so bí disturb ni àwọn kan wá yọ sí àwọn ọmọ tó ti pẹ́ ìlú yìí pé wọ́n mọ ìṣẹ̀ṣe so that is the reason tí wàhálà yẹn fi ń pọ̀ bẹ̀tì nísìnyí tó ní wọ́n mú yìí nǹkan tó bá ti ṣe làwọn òkú yẹn náà máa ṣe. gbogbo ẹ kò sí pé èèyàn kú mọ́ ńgbà yẹn lẹ́ni àbí kú lọ́la mọ́. bàbá kí ojú ọ̀nà tó gba bíbá ẹ kọjá láyé ìgbà kan wọ́n ní Battleground ní bíbá ẹ ń gbà kan gbogbo àwọn yẹn ti sọ fún wa wọ́n fẹ́ kẹ́ sọ díẹ̀ nínú ọ̀rọ̀ yẹn tó láti dọ́dọ̀ ìyá lọ́jà. Battleground yẹn kì í ṣe bíbá yẹn Battleground wà lókè lọ́hùn ó jìnnà síbí but nígbà tí ìlú dẹ̀ ti débẹ̀ ilé ò tí ì sí bẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí ìlú débẹ̀ náà sì tẹ̀ wá síbì mẹ́ẹ̀ ilé tó débẹ̀ wọ́n á sì tẹ̀ lọ sí eré àwọn yẹn ó jìnnà síbí so ìyẹn ni wọ́n ń lò ó sí. tó bá dẹ̀ tó wá kún tá a bá ráyè àyè ilẹ̀ ìwà ká máa kó wọn lọ. bàbá yẹn gbọ́ nǹkan tí mo sọ ojú ọ̀nà yìí kí àgàgù tó ṣe wọ́n ní Battleground ní tẹ́lẹ̀. mo ní irọ́ kò sí Battleground. àwọn kan ti sọ fún wa. irọ́ náà pa mo ní sẹ́bẹ̀ omi ni gbogbo bíbá yìí inú omi ni. inú omi ni. ibi tá a wà yìí omi ni inú omi ni. yes. wọ́n kì í ṣe bíbá yìí lọ́wọ́ ṣùgbọ́n nínú ìròyìn tá a gbọ́ torí ibi táwa ti wá jìnnà wọ́n ní àwọn abara méjì wa máa ń wá ó sì máa ń ṣẹbilẹ̀ láwọn ọjà míì náà tó tọ́ tá a máa sọ pé bọ́jà ṣe tóbi tó yìí bá ń gbé kámẹ́rà sí bọ́jà ṣe tóbi tó yìí pé àwọn abara méjì òkè wá lọ́la pa wọ́n ṣẹlẹ̀ láwọn ìlú òkè kò síbi tí ò ti ń ṣẹlẹ̀ débi wípé tàbí sọ wípé ká tó lè mú ọjà kó tó lè kọ̀ báyìí ó níṣẹ́ tẹ́ ẹ ṣe nílùú mo kí gbogbo ẹ̀yà aráàlú yìí dáadáa ẹ mọ̀ ṣètò tá a bá ti kú òun bíbáyìí á di ọ̀dọ̀ balẹ̀. bí ti báwo. bí ti ni pé ká lọ ní aago 4 sí aago 5 yẹn is the best. bí báwo ẹ ṣàlàyé kó yé wa. tába ti ní èní ní ìgúnlẹ̀ ọjà Parẹ́ ká lọ ní pé ìgúnlẹ̀ yẹn. ẹ kọjú sí kámẹ́rà yẹn. ìgúnlẹ̀ yẹn ni pé láago 5 tán fi sí yẹn kan sí bẹ́ẹ̀ káwọn àmọ̀tẹ́kùn tán bá kọ́ má ní mọ́tò kankan kó má wọlé aago 5 lọ́jà yẹn aago 5 náà nìyẹn torí orí ìgbò báyìí aago 6 yẹn ní everybody máa ń já ọjà nǹkan tó bá ti gbà ń lù yín òun ni ká stand sí òkú ò lè control yín ẹ̀yin náà ò lè control òkú náà máa mọ̀ pé òun tẹ fẹ́ nílùú yín torí ìgbò gan wọ́n bẹ̀rẹ̀ òkú sí bẹ̀rẹ̀ gan pọ̀lú ìgbò bẹ̀tì nísìnyí nǹkan tẹ́ bá ti mú lélẹ̀ òun lọ́ máa tẹ̀lé. a jẹ́ wípé ìròyìn tá a gbọ́ yẹn ò tọ́ ni. bẹ́ẹ̀ ni
nǹkan tẹ̀mí ń béèrè gangan rè é jẹ́ kí n jáde nù. bẹ́ẹ̀ni. ìbéèrè tèmi. máa gbọ́ ìbéèrè tẹ ẹ dúró ẹ ìbéèrè tèmi ń béèrè ni wípé òótọ́ ni pé ó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. ṣé ẹ ti rí rí. a rí. bó lè ṣẹlẹ̀. èmi ò fojú mi bẹ̀tẹ̀ àwọn àgbà tó sọ tó fi jẹ ìyálọ́jà àtàwọn ìyálòde wọ́n sọ pé ní ìgbà kan pé àwọn tó ń gbowó lóru gànjọ́ pé wọ́n wá wọ́n ní wọn èmi ó ṣàìsàn wọ́n wá jáde sí wọ́n gbàdúrà pé kí ló dé wọ́n pa àwọn òkú yẹn pé wọ́n ń bá wọn jà pé kí wọ́n má lájà lóhun pé torí wọ́n disturb wọn ìgbà tó dẹ̀ tó stage táwọn èèyàn ò gbọ́ àwọn òkú yẹn wá dìde ìgbà tó dá àwọn tó ń sagídí àbá àwọn tó yẹ pé wọ́n jẹ́ ọmọ ìlú. No say palace dey that side and some all these cemetery wey be say they don bury people before dey that side but this one na im dem dey come pass very easy for them. Yes, it's very easy for them to come. The dead body, the spirit, na spirit. They don die now, but na their spirits na dey come market. They come market very well. 100% out of 100 or 200 people wey we see inside market yesterday, few of them na spirits. And some of them wey dey sell market so na spirits. For you? Yes, as people dey come dey sell market na so too dey come dey sell their own market. You go buy from them now, you know. And you go buy from them. You will buy from them, you will pay them, they go give you change. If it is say na lie dey talk, as day break, call person ask am. Person wey still get that experience go still explain the same way. You will buy from them or they will buy from you, they will pay you, or you buy from them, you pay them, they will give you change. And if you eat the thing, e no go affect you. Nothing will do you now. Nothing fit do you. Nothing fit do you. Nothing fit do you. Like now, pulling they don finish last night oh, they don go. Okay, they don go. They don go. You know say now if they don break, everywhere don dey open. No. Yes, but that night now you go see them pass. Overnight. Yes, wey we take dey waka that yesterday wey we dey inside so una dey shop, they dey with us for there. Yes, if you see fine girl like this for that yesterday now you go take see fine girls wey be say you sef go dey ask yourself say wey dem dey from dey come this market. No be all of them be woman being like us, so na spirits. But they just come, some of them they come, they give themselves joy. May that joy dey, may that happiness dey. Or then go see them fine. If you even see fine boy, they waka for that market that yesterday, go dress well. But no, if you be no woman being like us, make it be spirits. This market. I dey tell you, ask another person. They will still give you, they fit still even tell you the one wey go pass this man on, but no be fear. But no be fear, na joy. As we dey happy, them too, that happiness dey with them too. And those woman, they know that. Let me burst your brain now. You know say as they come so they see they make friends with us. Yesterday. Yes, as they call that yesterday so, if na woman or na girl like us here, they must make friends with them for there. Maybe say the fit tell say shebi we go see next market day, next pulling day. If you no fit come from that side, come now. You na you call the reason say I meet one person here yesterday. You no go know say na spirit you move. And if you don dey see say you dey talk about her well, next market day no go follow you again. Yes, me no go to say you go open a secret for ground. Even some of them when they entered this hotel yesterday as a plenty, so no be all of them be woman being. So na spirits. For this hotel where we dey. What is the name of this town or this town? Na Pare we dey so. Na Pare. Ebute Pare. Ebute Pare na I go buy card yesterday so. Ebute Pare na be where they go buy drugs yesterday for that side. Na Ebute still dey that side, water side dey that side. Okay, another water side is this. Yes. So that side where I go buy card, na another water side be that thing, and another water side be that.
and that side now lead to another place. If you dey go, if you like say na this side na be. If you dey go that side, I go by car. If you follow that side, enter Abereke. This side where they go by car, if you follow that side, go. How do they call that? Yeah, I say go enter boat, go away. Different places. But I heard something about them yesterday. Somebody, this market get better ground. He get better ground. This market na better ground before. This market na better ground before. Better ground. Yes, even that Ugbo na better ground. Now make the Tutu market. They visit the Tutu market. They cannot do without to call. There is no market where they no fit come. Shebi, e be like say that one guy they talk about among us yesterday say before this market na till day break. Hey, one mama they try to explain that for you say before they say this market they buy they sell till day break. And wetin they sell for pulling day, now they bring money pass wetin they wan come sell if the second day go be the main market. Hey, now wow. That one na the spirit they come sell buy many, they buy sell and buy and sell for your the spirit go still call shop buy something for person hand. We talk less of markets. They buy and they sell. The people is too much. No, plenty. Yesterday pulling day no phone. You get some pulling day where you go come you no go see road enter anywhere. This one no place. And this for Ondo states. I dey tell you, this one no many, and this Pare and Okela nice something cheap pass. If you carry 5,000 naira buy fish wey go full sack back. This Tutu market, this Okela and Pare. Okay, their fish market. Okela. Now see fish now. As people like say na dem tomorrow today now. As they finish this one, if you be saying na Okela market go next now. From Okela now, it go be Igbokoda market. From Igbokoda, it go be Ugbo. Na so they do the market. Okela get market. Okay, Okela get shop market. Okay. As they do this one, fully there. That's what they do. But the biggest market is here. No. Where? Then be Igbokoda market. No, I mean the biggest market. So the biggest market. Now be this one. Now be this one. Now they are get different spirits. Now this one still pass them. This Pare still pass them. Pare now, forefathers and foremothers they don't do their work for this Pare and Ugbo. And Ugbo now, you know say na palace. Things don't happen well. If it be say who die, make it be person where they say market before, make it die. You know what live in business. You go still they do the business. You go still they sell in market with spirit. Go dress well. I said that yesterday. Oh, if na say women to the buy something, you go buy something from their hand. You no go no. For spirit and. Yes, that one na sure. You go buy something from their hand, you no go know. You buy something, you pay they give you change. If you need change, they will give you change, and they will not feel look you 2 times. You know, they no feel, you know, as me and you they look so, they don't feel they look me and you like this face to face. You will get eye if you recognize her now. Shey as we don't meet for a year now, if you see me for road or Akure, no fit recognize me again. Sure. Na so e be na. Me I face you I don't know before for Igbokoda. Make me say you don't die. Make I come see am for a year. The person wey die for Igbokoda, we go see am for a year. Person wey don die even for Akure where I don't know. Say e dey come this market, or when e dey for Akure, his spirit no wan sit down for Akure, he wan go another place. I feel waka for that as I take call yesterday, so make I stroll enter that market say I wan buy something. Make it be say a jammer. Make I buy something for her, or make him buy something for my hand.
But if you see say I recognize am, when you know say I go shout, you don't go. That is why yesterday I see someone wey resemble my mother. You go see you. You go even see who resemble na last born, but me no be am. I dey tell you, I don date one guy for work. The guy is late o. I travel, I dey come back from I go do something, change up my 2 on my 12 sha. On my way coming back, I don reach one under bridge like this, that na under bridge sha. As I turn like this, I see the guy, but as I turn again to look am, he don already turn to another person. Yes, I no fit see am again. But as I comot my face while I dey focus for where I dey go, my spirit dey tell me say na him dey stand there. So as I open eye again to look there, na him. But if I wan come observe am well, na another person na him dey stand so. So that is to say, this life get as e be. God big. God big. Who talk say God no big? That person no get eye. God big o. I say for this market, that yesterday market, pulling day when they come. Like now this 4 o'clock now they go down, they go. The spirit. Yeah, they go down, they go. Yes, they go down, they go. That kind 4, 5, 6 before they go break, they go down go. They go down finish. To where they from come for their own side now. They go down go. But now some of them fit come, may they bless you. So they bless you. If you jam with better one, if you give 1,000 naira, better 1,000 naira turn to million for your hand. Yes. That is what I did yesterday. I gave one woman money yesterday. I know sabi that woman sef, I know it. But by the time I did come back, the woman now sight my face, tell me say, now you give me money. Now yesterday night you, now you tell me say, now you give me money. I no problem. I say, God will bless you. It happen. That is to say, 80% of people that is here overnight, they are spirits. Yes. Woman being, we woman being self, we know many pass there for market yesterday. That pulling day, we woman being, now then they sleep so. Now those spirits, now then they say market so. Yes. Now then they say market. They will come from far distance, come say market, they don't tire. Now you see they sleep for ground so. But they will be say they come to sell their market till where time go reach where they go. Now they turn themselves to woman being where they sell market. That yesterday. All those small yes, I understand what you are saying. It's true. All those small gates where they see yesterday, no be all of them be woman being, they na spirit. But based on waiting, enjoyment, flexing when they no flex finish, they won't give themselves a joy. This morning now they feel they go with tears because of waiting, then they miss. That's how it be. So now every week they come. Every market day. Every pulling day. But this one, this market plenty. This is one of the plenty markets. I dey give you assurance say, as out of 100 wey will be for that market, out of 100, 80 go be spirit. We wey go dey, they go reach maybe 20, and out of 20 wey be woman being, na dem sleep so. And then they rest. All the woman that all those yalaja that sleep yesterday, they are those one are really human being. They don't tire. The person wey no sleep, na spirit now. They sell market now. Some sef fit come even follow you play, or make spirit enter person body come, make e follow you play, make e even follow you talk. Or make who know you before, who na don't know na say don die before, make you no come, make you no go cast am, make you enter another person come meet you, una go gist like say una don know na say before. That is what I usually tell those people, that what tó bá ti rí ya tí ya rẹ ti kú tàbí bàbá rẹ ti kú tipẹ́tipẹ́, tó bá ní irọ́ ni mo pa mọ́ bọ̀ ní ọjà parẹ́ ní èbúté, wà á rí àwọn ìyá rẹ àti bàbá rẹ tó ti kú, you will see them there. You go see your papa, you go see your mama. For this market, you go see them.
you go see them. If that spirit dey on you, you go see them. E very hard make dem do this market finish make person no die. Make person no die. E small pikin no die. If he years after the market, there's a person wey don come market before, something do am, they say he don die. Yes. Na every week person dey die for this market. If you no die inside the market, but make dem tell say who na don gather come market last week, he don die. They don die. Yes. That should be last year December period now. Motor for nowhere jam small baby wey be say mama carry am come to buy Christmas cloth for her along that filling station for down there. The motor no be say the motor carry spirit come o, no carry spirit come, just as the baby wan cross just scratch the baby. The mama cry craze comot for body because na Christmas clothes e go buy for the baby. E be like say as the baby see say mama dey buy Christmas cloth for am from across, now you run enter the road. This market as dem dey come na so dem dey carry better things dey go. E na make some of them wey dey come, they go carry pin put for head or make dem pin for their body cause of wetin so spirit dey wey come to destroy. Yes, and dem come die yesterday, so some of them come to destroy, some of them come to retaliate. Yes, so they wey dem don know say that kind thing dey happen, they go quick carry pin for their body, pin for cloth, pin for their head. They come market. Pin. Yes. Abere. Yes, they come market because that is only way they see say even though they try, even though the spirit stand here me wey be woman, even though he try to harm me for here, no fit. E no go fit. That's where the belle no fit come that pulling day that night. I know that spirit go enter the belle. No be the pikin again dey there. For this market. Bare bad o. I know. The market bad o. I know. If it shock you, if it dey you surprise say those women, I know say no be spirit dem be, wey will buy food for their house, maybe say na spirit dem be, but they come sell food. If na wetin the woman dey do when e dey alive, e no go stop her, e go still dey do am. Yes, and those kind people they will no go observe you for face 2 times. They go follow you, dey play, dey laugh, but you no go see their face like this as we dey look, so may you no go recognize them. If they see say then they recognize you, they no go dey there again, they will come up for them. Yes, may you for no go recognize them. Because no one will go see person where you know, hey, no go shout in name, hey, and then now they feel use that one now, make them run, make them say, hey, this person no go cast them, they go run for you to cast them for that place, you go run. If you don't go now, you go come back. They say in market. Tó bá ti rí ìyá rẹ̀ tó ti kú tipẹ́tipẹ́, tí ìyá rẹ̀ bá ti kú tipẹ́tipẹ́, bàbá rẹ̀ ti kú tipẹ́tipẹ́, tó bá ní mọ̀ bọ̀ ní ọjà apart from this parents, if you enter Lagos, you go see them. If you enter Jegule for Lagos, you go see your person wey don die. Na dead body area be that Jegule. Na dead body area at Jegule. If you dey find person wey you know say don die, if you dey just enter that side, go see them. Very very compulsory, you go see them. If you jam with them for inside market like this or inside bus, but they will turn to another person for you for inside motor. You go see them. God be go. This life na mystery. God be go. Life na mystery. So that's why I see most of women from Ekiti, they tell me say they are from Ekiti. From most of them, they are dead body. Yes, they go lie for you say them. If you be say some self tell you say na Akure from call this market to na lie. For this part of market. If you be say na Akure the person dey from dey come market here before he die,
but make you see they do in market. Make you tell say na cry from. And those Iyaloja, you know what is going on. Yeah, all of them. The mama of this market, you know. Yes, I dey see them. I know. You sure? I dey see them. Even we talked to the woman yesterday. The woman, she don't want to tell us the direct. She will not tell us the direct secret. Even as I dey like this, if the woman stand here where I dey talk, I don't cause trouble for myself because they know say I no be indigene of this place. They call, they ask me, they know all those things. I mean, I feel no go cast who don't tell me, who don't give us the news. Then, even there is one market for that they call them Ojaoba with Ojakoko. That Ojakoko now, it be like this market. For yes, Ojakoko. Ojaoba now where palace dey. Then they come, but they know they come reach like as they come for Ojakoko. Because that Ojakoko now na for mama dey, na mama na then get that market. You must not enter that market without to tie your hair. Tie your hair. You must use a scarf, tie your hair before you go enter. Ojakoko. The Tutu market, Ojakoko with Ojaoba. For Owo. Owo. Then they come everywhere. Then they come. If you see there, you know say you see there. So by now they will be going now. They go down. They prepare to go. They go down. They go now. They go down. They go down. We don't go now. 5 go down now. 5, 6. That kind 4, 5. They don't. They go. They don't finish their mission. I say so self. The one where they always fear me self. Now all those girls so. All those boys, you go see fine boy go dress that yesterday, go dress well. They make you know the woman be like us. This morning I made they don't go. None of them they don't go to their to their background to go and rest. To go and rest. Ní ayé ìtàn. Ara mi rírí mo rórí ológbò látẹ òwe. I mean they go tell say if you dey go market, if your spirit no strong, you can come back with another thing. You will complete go market because so they go wan use you take retaliate wetin kill them. Yes. Wetin kill them. Yes. If you be say you wey your spirit no strong, make they enter you. Take go dey fight another person, make dem think say whether they come dey use you, but they no go know say no be you dey do am, say something is inside you. If you don destroy finish, the spirit fit go. Na dem dey talk say person mad o, before you know go hear say the person don dey okay. Na those kind thing. You go hear say that bros don mad before, but now e don dey okay. Na lie. Some of them they enter the table fight their battle. Yeah, that's what you do. That is to say, all the fish person they buy for here, all the material people they buy for here, now who they sell them? Most of them now dead body they sell them. Because by the time we went to Mama's place yesterday, Iyaloja, she don't want to open a mouth to talk everything finish. No talk everything finish. You get as you go talk say they go win now. They go warn am. They go give a serious warning. As that mama dey so dey the way she go expose everything which they go warn am. If you say people make they call warn am for sleep or make she sit down like where they warn, make she dey see them, make una no see them. They go dey warn am. Make you dey very careful, make you no cast. That is it. That is it. You don't want to open food, you don't want to open mouth. Tell us everything about this market. It's not possible. But one man told us yesterday that this place inside the market, all this market na burial ground. Tell me. Na burial ground. Na burial ground. They tell us yesterday. The market here. If they don't they see say market don't they full, we say they don't they walk on the sit down on top of their head. Then they come so. They come they join there they do market.
Okay. Because they sit down for their head. And Maybe they say na burial ground and be all this. Every day's market, so you another person no fit gree me, another person sit down for your head. Forget say whether you don't die. Now I make them they join them, they do market because they no fit comot this market. This market don't dey here. How many years? Some people we say we never born. That market so no fit go. So if they see say market don dey enter, they go dey follow them the same market. You know go sit down for person head now. So that is to say, ibi tí wọ́n ti ń ta ọjà gbogbo ọjà wọn bí báyìí sàárè ní gbogbo ẹ̀. That is burial ground. Na burial ground. Burial ground. This place na they suppose do like say na cemetery they call am. Na cemetery, thank you. So gbogbo bí ọjà wọn cemetery ní gbogbo ẹ̀ lọ. Orí cemetery ni wọ́n ti ń rajà. And it's cheap o. Yeah, I know. That place wey I wan buy yesterday. If na Akure dey go where you see am for road, you no fit hear say they go sell you 3 pieces 2,000 for where? But for here how much? They agree to sell am for me 6 pieces 2,000, but e no too big. I go dey tell the girl say e no too big, say make dem send me that big one. So she no come answer me, now I waka leave her. If to say I see stand, they go sell that big one for me. For where? Hey. Still cheap o. For here. I cheap. Yes. The where something cheap pass na be Okela. Okela now if you owe 20,000 naira where you enter that market, you go buy foodstuffs. For Okela? Yes, you go buy garri, you go buy pupuru. When is their market? When are they doing their market? They are pulling the fee be today. Today? It's the same time? At the same time. They are pulling they must be after market, after parent market, it will be their pulling day. Yes, because Igbokoda market will be on Tuesday. Igbokoda pulling day will be on Monday. Y market will be on Tuesday. So Okela market will be tomorrow. Today na pulling day. Okay, not tomorrow. But na pulling day na today. But the general market where people plenty now here. Na Odogun be this. Okay, this is na Odogun. Na Odogun cemetery market. Odogun cemetery market dey for Ondo State na Pare o. Pare. This is na Odogun. Odogun cemetery market. Live. bẹ̀tí ń sìn ilẹ̀ tí mọ́ kí ló wá ṣe parẹ́ tó ṣe pé lóòrùn bẹ̀tí ń sìn afẹ́kù ilẹ̀ mọ́ mọ́ ká máa ríra wa. bọ́ tí kàtẹ́bí kan fẹ́ béèrè rè òru ni wọ́n ń dájà bíbà tẹ́lẹ̀ àná. bẹ́ẹ̀ ni lóòrùn a ò dẹ̀ fẹ́. torí ìyálọ́jà ti sọ pé wọ́n ná lóru mọ́. bẹ́ẹ̀ ni. a ti dé ìlú tí ń lọ síbi wákàtí kan jù bẹ́ẹ̀ lọ torí ẹ̀ mo ṣe fàsìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá níbikíbi tẹ́ bá wà nílẹ̀ àti ní diaspora mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ìyálóde gangan ìyálọ́jà ìlú Párẹ́ fún èbúté Párẹ́ fúnra wọn gangan màmá ẹ bá mi dárúkọ yín. orúkọ mi ni Fúnkẹ́ Ikú-Ìjàmọ̀yí. Ikú-Ìjàmọ̀yí. ìyálọ́jà èbúté Párẹ́. ìlú wo ni wọ́n pè ní Párẹ́? ìlú ibi yìí gangan náà pè ní èbúté Párẹ́. ibi báyìí èbúté ibì kan wà lọ́hùn wọ́n pè yẹn ní òkè Ìpárẹ́. difference tó wà nílẹ̀ nìyẹn ibi èbúté Ìpárẹ́. ṣùgbọ́n níbí báyìí ni wọ́n ti wá máa ń ná ọjà. bẹ́ẹ̀ ni. màmá nínú àwọn nǹkan tó yé wa dáadáa ni wípé mo fẹ́ kẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí gbogbo àgbáláyé ló fẹ́ gbọ́ yín. ìyálọ́jà ìlú yìí nìyí. bẹ́ẹ̀ ni ìyálọ́jà ìlú yìí. àsìkò tá a débẹ̀ àròpá máa bá yín nínú ọjà àwọn alódọ̀la kẹ́ tó lè dénú ọjà tábà wá wò wọ́n ní òkú lọ́mọ nájà ń bí ẹ̀yin náà ti fẹnu ara yín sọ ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ yẹn nàná ẹ̀ kó yé gbogbo wa. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe òkú ló ń nájà ń bí torí mi báyà láàyè lèmi
mi ò dẹ̀ lè mọ nǹkan tí òkú ń sọ tí mo la bá òkú náà jà kìí ṣe òkú bẹ́ẹ̀ tí ìdí tí àwọn kan fi ń sọ bẹ́ẹ̀ ni pé ọjà yẹn a dá sílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń ná ọjà ibi gbogbo lọ́sùn bẹ́ẹ̀ tí ìlú Èbúté Ìpárẹ̀ yìí àwọn tó ń kó ẹja wá yẹn ẹlẹ́ja ló lọ ọjà ti Ìlàjẹ. A bá sọ pé Ìlàjẹ ọjà Ìlàjẹ kún ọjà Ìlàjẹ dì ẹlẹ́ja ló mú dúró ṣùgbọ́n nǹkan tí àwọn wá rí ni pé àwọn ẹlẹ́ja wọn yẹn tó bá ti wá wọ́n á ti sapásapásapásapá ká lè fi mú wọn tẹ́ bá dénú ọjà yẹn ẹ máa rí pé ibi ojú omi lọ yẹn bí wọ́n tẹ̀ kó ènìyàn 50 síbẹ̀ láláìsí pé gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ sí kò sẹ́ni tó lè mú kò sẹ́ni tó lè mú ọjà yẹn àti try kò ṣe à lè mú tẹ́ bá tó wo títì tó bá dọ̀la tó bá jẹ́ pé ilẹ̀ máa mọ́ díẹ̀ lọ́la kẹ́tù lọ tẹ́ bá wo apá títì yẹn torí àti ní market ìjọba ò tí ì kọ́ market fún wa akàtì mọ́ níjì ni tá bá wo títì lọ ya ṣáìdì tó lọ ya àárọ̀ mi yẹn ènìyàn máa kún tòótọ́ tó ṣe àwọn ẹlẹ́jà yẹn gbogbo wọn á kún tàtún àti òṣì á kún lọ rẹ́rẹ́rẹ́rẹ́ àwọn tí ya ọ̀nà gbọ́kọ̀dá ọ̀hún náà á tún kún lọ rẹ́rẹ́rẹ́ àti ọ̀tọ̀ àti òṣì kò wá ṣe é mú fún wa àti sapasapa àwọn ọmọ ẹ tó bá ti ta lóru kílẹ̀ tó mọ́ ọ̀nà àwọn dírábà míì kílẹ̀ tó mọ́ 12 wọ́n ti délé wọn àwọn obìnrin tó wá tẹja èèyàn míì wọ́n ti tààtà láàárọ̀ báyìí kílẹ̀ tó sú wọ́n ti padà sílé tílẹ̀ bá mọ́ àtúráìdè wọ́n wá pariwo pé òkú ló kì í sòkú o àwa kì í nájà òkú báyìí gbà tí a ṣe títí àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí àti ọjà kẹta àwọn tí lúkú gọ́ọ̀mẹ̀ntì wá wọ́n wá pé ìgbé ti sú wọn àwọn kan ń yọ̀ pé wọ́n ń na lóru àwọn kẹ̀kẹ́ inú wọn ò dùn ìyà ń jẹ wọ́n àwọn tó wá ń tajà yẹn tó bá rí àwọn woman tó ń ta àwọn profession yẹn àwọn míì ti dé ọjà láti 10 11 wọ́n ti pàtẹ wọn síbẹ̀ wọ́n dẹ̀ máa jókòó sí máa jó wọ́n ń pa wọn lára so bàtà dẹ̀ ṣe títí báyìí lókù gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ wá kó àwọn èmi ti wá ọjà tó kọjá báyìí ọjà yẹn ó kì Olúwa bá wa kí rẹ̀ aago 6 ló tún ṣí vice chairman ní local government wa ó wá lu aago fún wọn ó laago ó kì ọ̀gbìn yìí sìn bọ́n ṣe náyà tó wọ́n láyà gan káwọn àwọn women wa tó ń kó ọjà wa 6 o'clock wọ́n ti wà lébùté bẹ́ẹ̀ tí wọ́n wá lé wọn pé kán dá ẹja wọn yẹn padà sínú ọkọ̀ padà ó tó di pé alẹ́ báyìí sì mo mọ̀ pé àwọn tí Àmọ̀tẹ́kùn wọ́n ti máa wà nínú market wọn ò ní jẹ́ kán ta ọjà lóru mọ́ ó di aago 6 òwúrọ̀ báyìí ká tó ṣe ọjà. ṣùgbọ́n nínú àwọn nǹkan tó yé wa tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ fi gbogbo ẹnu sọ̀rọ̀ lé lórí torí mo mọ̀ pé àgbàlagbà ní ẹ̀ ní parọ́. mi ò ń parọ́ o. màmá wọ́n níbẹ̀ yẹn pé Belgrade níbẹ̀ yẹn tẹ́lẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe pé ibẹ̀ yẹn bẹ̀rẹ̀ agáǹdì sọ́mà pé àwa tí a wà ń ṣàdí bíi àwa bìlífù pé tí òkú fámìlì wa bá kú àbí bírọ́dà wa a lè gbé sí ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ títì kì í ṣẹgbẹ́ títì tẹ́lẹ̀ o kò sọ̀nà ń bí tẹ́lẹ̀ o kò sí ọ̀nà àtẹ̀mọ́ pé ọ̀nà àmàrí ọ̀nà ńlá jẹ́ o àgàbù ló jẹ́ ló pilẹ̀sẹ̀ sọ̀nà oko tó kú kí wọ́n tó wá bá wa sí o a mọ̀ pé ọ̀nà ń bọ̀ tó a ní bẹ̀rẹ̀ grass sọ̀tọ̀ bẹ́ẹ̀ tí mi ò lè parọ́ òkú kọ̀ọ̀kan wà nínú mákẹ́tì yẹn tó jẹ́ pé wọ́n ti bẹ́rì síbẹ̀ gbàtà dẹ̀ fẹ́ lo ibẹ̀. ẹ̀rí wú.
mi ò mọ̀ bóyá wọ́n ti wú o yẹn nìkan ni mi ò lè dáhùn ẹ̀ o bẹ̀tì kì í ṣe very grand ilé gan wà àwọn èèyàn ń gbé bẹ̀ wọ́n dẹ̀ bẹ́rì àwọn èèyàn wọn sí ẹgbẹ́ wọn síbẹ̀ bó ṣe wà ní ẹgbẹ́ bóyá bẹ̀rẹ̀ àgá. ṣùgbọ́n nǹkan tèmi kàn mọ̀ ni wípé mo kí alálẹ̀ ìlú yìí o mo kí tọba mo sì kí ìjòyè mo kí gbogbo àwọn ọkùnrin àti obìnrin tí ń bẹ nílùú Parẹ́ ní Èbúté Parẹ́ ẹ mọ̀ ṣe o láṣẹ Èdùmàrè Ọlọ́run máa fún yín lórí ọ̀fẹ́ màmá ẹ lè mọ̀ gbọ́ Yorùbá tèmi dáadáa láti lè gbẹ́ májẹ̀mú oyè tẹ́ jẹ́ ìdí akẹsàn tí ń ṣe báàlì ọ̀rọ̀ lágbèsè Èdùmàrè màmá tẹ́ bá wò dáadáa gbogbo wa ti nígbàgbọ́ tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn èèyàn tó wà ní Ìbàdàn àwọn èèyàn tó wà nílùú òyìnbó àwọn èèyàn tó wà ní Germany wọn á ní òkú lọ́nà jà ní Parẹ́ ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀yin náà ti gbọ́ rí. Àwọn sọ bẹ̀tì kì í ṣòkú o a dá ọjà wa sílẹ̀ fún òkú a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí pé Olúwa ti gbàkóso a ti lọ bá àwọn tó ju àwọn ẹlẹ́jà àwọn yẹn lọ wọ́n dẹ̀ ti dúró tì wá pé ọjà yẹn wọn ò ní lánàá tó tẹ́ bá wo ọjà yẹn tóbi gan. Ọjà ńlá ni. Ọjà ńlá ni ọjà yẹn ti tóbi àwọn gọ́ọ̀mẹ̀ntì kò kà tí wọ́n sọ wọ́n ń bọ̀ wá o wọ́n promise wá o pé wọ́n fẹ́ wá kọ́ ọjà yẹn. Ṣùgbọ́n wọ́n máa ń ná lánàá lẹ̀ di àárọ̀ ọjọ́ kejì. Àwọn na. Wọ́n sì ń ná di sìn. Wọ́n sì ń ná. Ló bá dénú ọjà ń sìn wá rí pé àwọn tó pàdé ọkàn nírí ẹja ni. Ọdọ̀ la fẹ́ ja. Ó dàárọ̀ kẹ́ ẹja tó wọnú mákẹ́tì. Ṣùgbọ́n nǹkan kan tèmi mọ̀ ni wípé màmá gẹ́gẹ́ bí ìyálọ́jà ipò wo ni ipò ìyálọ́jà nínú ìlú? Ṣé kí n kọ́kọ́ kí yín ná? Ṣé kí n pè yín ní ọba obìnrin? Mama ẹ wojú mi dáadáa mo dá kẹ́kẹ́ lèmi náà ọmọ abílẹ̀ dogun lèmi náà mama ṣé kí n kí yín wípé ọba obìnrin ẹ káalẹ́. Ẹ káalẹ́ sàn ọlá olúwa ni èèyàn bá dépò kan síbẹ̀ ọlá olúwa náà ni èmi ni wọ́n fi jẹ́ sínú ọjà mi lọ́mọ pé olúwa ló yàn mí. ẹ jẹ́ ká ṣẹ́ wele ẹ jẹ́ ká ṣẹ́ wele mama lọ́jọ́ tẹ́ ẹ jẹ ìyá lọ́jà báwo ló ṣe ṣẹlẹ̀ àwọn wo ló wá. Torí àwa èmi báyìí bí mo ṣe wà èmi ìjẹ́ parọ́ torí kírísítẹ́nì lè mi ò lè tàn yín mi ò lè parọ́ lóòótọ́ kọ́ńtọ́ fi mí jẹ ìyálọ́jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí ọ̀nà ò tí ì débí àmọ́ ńlá ọjà kò pọ̀ ní àṣàdálẹ̀ bóyá Olúwa ti mọ̀ pé a sì máa ná ọjà nílùú yìí àti à ń kó lọ sí Èbúté yẹn àwọn ti ìjọ pọ̀ lọ́nà ìgbà yẹn wọ́n máa wá a máa ta nǹkan pẹ́pẹ́pẹ́ bẹ̀tì kan tó fi mí jẹ ìyá lọ́jà yẹn ìgbà tí ọ̀nà ti débí ìgbà tí wọ́n ti sọ̀nà wá àwọn ìyá lọ́jà Ìgbọ́kọ̀dá àwa lọ ń ṣe mítìnì pé àwa náà àwọn ti bí wọ́n ti wá àwọn baálẹ̀ àti ará ìlú wọ́n ti wọ́n wá bá mi nílé ó ní kí wá dúró sí ipò ìyá lọ́jà ọlọ́dẹ̀ tó ní wá dúró pẹ̀lú ìyá lọ́jà mi ò lè kọ̀ sí wọn lẹ́nu wọ́n dẹ̀ gbà mo wá pé àwọn obìnrin àtàlùfẹ́ àwa lọ sí mítìnì Ìgbọ́kọ̀dá tẹ́lẹ̀ yẹn ti tóbi tẹ́lẹ̀ lókù gọ́ọ̀mẹ̀ntì wa àwa lọ sọ̀hún àwa lọ ń ṣe mítìnì èmi àti sẹ́kẹ̀tì a máa lọ ń ṣe mítìnì a lọ sí Ìdàrẹ̀ a lọ sí Àkúrẹ́ a sá ń lọ àwọn ilẹ̀ Olújì à ń lọ gbogbo ẹ̀ gbà tó dẹ̀ di pé ọjọ́ tí a fẹ́ wá mú ọ̀bọ̀n tiwa tá a fẹ́ wá mú dúró ń bí torí èyí tá a náà yàgà náà yẹn ti lọ àtúnyìn náà yìí bàtà ọjọ́ tá a fẹ́ wá mú dúró ń bí àwọn ìyá alájà Ìgbọ́kọ̀dá àwọn kìíní ẹ̀ gbogbo kọ́mítì ẹ̀ wọ́n wá àwa sí ọ̀bọ̀n yẹn ní ọjọ́ tí a ṣe. ẹ ṣe kí ni. àwa sí ọ̀bọ̀n yẹn ní ọjọ́ tí a yàn pé a máa sí ọ̀bọ̀n yìí wà fẹ́ bẹ̀rẹ̀ máa ná. torí màmá mo ti wà níbi tán ti dá ọjà alẹ́ rí ọjà dídálẹ̀ kì í ṣe nǹkan tó rọrùn lẹ́ẹ̀kárò òjèrè màmá mo kí yín pé lórí tiyín ọjà yìí ò ní tú ọjà yìí ò ní túká lásìkò tiyín láṣẹ Èdùmàrè torí mo mọ̀ wípé tútù láàárọ̀ ké tútù láàárọ̀ bàbà ó yé mi dáadáa màmá ẹ mọ̀ ṣe inú mi dùn ṣùgbọ́n kíní kan tó wá ń yà mí lẹ́nu gẹ́gẹ́ bí ìyálọ́jà
ẹ wù mí ẹrẹ́rìn àwa yín wá láti Ifẹ̀ láti wá mo sì dùn pé àbáyín láyọ̀ àtàlàáfíà ṣe wá ní gbogbo àwọn ọmọ tẹ wá kó sẹ́yìn gbogbo ọmọ tẹ kó sẹ́yìn kò sí kankan tí ó dànù nínú wọn láṣẹ Èdùmàrè gbogbo àwọn tó dẹ̀ ń pọ̀n yìí àtàwọn ọmọ tẹ̀ ń pọ̀n ìkankan ò ní sọnù láṣẹ Èdùmàrè so wọ́n á jẹ́ kó yé wa wípé ìgbà míì àmọ́ wà téèyàn fẹ́ rajà lóru tí èèyàn wà kọjú sẹ́yìn tán wà fún látẹ̀yìn bóyá ọ̀rọ̀ yóò tí ì yé mi dáadáa. ẹ mọ̀ pọ̀ ń gbọ́rọ̀ báyìí. ṣó ti ṣẹlẹ̀ rí. sẹ́nu mákẹ́tì. ẹ̀ṣẹ̀ ti gbọ́ rí. mi ò gbọ́ rí o. mi ò gbọ́ yẹn kó ṣẹlẹ̀ lébi pípa ẹ̀ báwo lèèyàn tó máa fẹ̀yìn ká ewu èèyàn lọ́jà. ìyẹn ò ṣẹlẹ̀. àwọn nǹkan wo lẹ ti rí níbí ìgbà tó jẹ́ nǹkan bí ìrírí tó yẹ kó tẹ bá sọ bíbà yọ yàwọn yẹn lẹ́nu. mi ò rí nǹkan bí ìrírí ń bí yìí o mi ò rí. láti jọ tẹ ti jẹyà lọ́jà gbogbo ẹ̀ ń dá lọ ni kò síjọ́ tí wàhálà fẹ́ dé. wàhálà kìí ṣe pé wàhálà tó máa dé kìí ṣe pé ẹ̀dọ̀ mi ló máa dé sí. ẹ̀yìn ọ̀yẹ́. ẹ sọ ma pé èmi ni ìyá lọ́jà. ẹ̀yìn ọ̀yẹ́ ti fẹ́ wàhálà. ẹ̀yìn tí àwọn míì bá jà wọ́n kó wá sẹ́dọ̀ mi wọ́n bá jalè wọ́n kó wá àdàsẹ́tù fún mi. Okay. Parí ẹ̀ fún mi. So let me say welcome to Èbúté Párẹ́. Ìlú mi ṣì wà lọ́nà báyìí. Ó wà. Ojú ọ̀nà ṣe débẹ̀. Ojú ọ̀nà débẹ̀. Ṣùgbọ́n tí wọ́n ti táì rẹ̀. Ọkọ̀ ojú omi ni. Wọ́n ọkọ̀ ilẹ̀ a máa ń gba ilẹ̀ lọ gba ilẹ̀ àwọn tó wá náà bọ̀ wọ́n bá àwọn kan wà lápá báyìí àwọn kan máa gbalẹ̀ àwọn kan máa gba ọkọ̀ ojú omi wọ́n máa gúnlẹ̀ sí òkè Ìpárẹ́ wọ́n máa ti òkè Ìpárẹ́ yẹn wọ́n máa gbé ọlọ́mí afẹsẹ̀ rìn ọlọ́mí ọ̀kadà torí títì tó ń ti lọ yìí kò tí ì dẹ́ ọ̀hún. Màmá oníwèlé máa ń kọ nílẹ̀ Ìlàjẹ àwa lọ́mọ olóde wọ́mọdé bá mi rè òdèdè ẹ kọ́ fún mi. àwàrẹ ọmọ olóde bẹ́ẹ̀ máa lè bòde bá mi rè òye. ẹ tún orin yẹn kọ ẹ tún orin yẹn kọ. àwàrẹ ọmọ olóde bá mi bẹ́ẹ̀ máa lè bòde bá mi rè òye. Kí ni túmọ̀ orin yẹn? Túmọ̀ orin yẹn ni pé mẹ́lẹ̀ gbọ̀n òde bàmírì mẹ́lẹ̀ gùnlé bàmírì ń ọ̀nà múrẹ̀ ní wa ká sọ múlé gbàyẹ mi ti ga gbàyẹ ọmúlé ti ga a lè gbàlé wa rè ń ọ̀nà múrẹ̀ ní wa ká ṣẹlẹ̀ wa àwa rẹ̀ mi ṣẹlẹ̀ bá wa rẹ̀. Ìlàjẹ tó a kì í bómi sọ̀tá o ní Ìlàjẹ ènìyàn tó mí jẹja tí Ìlàjẹ ló ń ṣe. So this is main sources and main place of Ìlàjẹ. Ìlàjẹ làwàyè ṣé bíbá ẹni màáyín àbí àhérì. Ibi kì í sa ọ̀dà màhín. Màhín lẹ́wà màhín ni. Ọ̀dà màhín la wà màhín gangan wà ìtàwá wà lọ́dà màhín. So ibi gangan ni ẹja ti ń lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ṣẹ́yìn lẹ́wà lẹ́ja jù nípínlẹ̀ ní gbogbo ilẹ̀ Nàìjíríà. Àwa la ní ẹja jù. Ṣé lẹ́ja ju àwọn ẹ̀pẹ́ lọ ni? Ẹ̀pẹ́ ò lè yá náà Ìlàjẹ o tó bá jẹ́ pé o fẹ́ lọ lálẹ́ yìí o bá rí nǹkan wò. Wọ́n pé òkun súnmọ́ àwa ẹ bá rí nǹkan ìgbà tó máa dẹga dé pàápàá wà á surprise pé ṣé ẹja lélẹ̀ yìí ó lọ ṣàṣù ní lọ gbọ́ à. Ok ẹlẹ́ja ju Párẹ́ lọ ju ẹ̀pẹ́ lọ. Ẹ̀pẹ́ ò lè lẹ́ja bí àwa torí àwa báyìí ń ṣe àwà létí òkun. Etí òkun lẹ wà. Etí òkun lẹ wà àtúmọ̀ etí òkun. Ok àmọ̀mọ̀ ṣe kí ni net ẹ fi ń pẹja àti rí iná fi ń pa àwọn ẹja ń bíbá. Eléyìí wà pẹ̀lú tá a fi ń pẹja. Ṣẹ́yìn náà ṣe ń pẹja ni màmá. Èmi ọmọ ẹja pa o. Ẹ ti gbẹ màmá inú mi dùn. Èmi bí ọmọ ẹja pa o. Inú mi dùn. Ẹ mọ̀mọ̀ ṣe láṣẹ Èdùmàrè yóò mọ̀ rọrùn fún yín ẹ̀mí yín dẹ̀ máa gùn fún wa kò dẹ̀ ní gògùn ìyà mo kí wa níbikíbi tá a bá wà a wà ní Èbúté Párẹ́ tí gbogbo àwọn èèyàn ní ká lọ pé òkú ló ń nájà ń bẹ̀ òkú ló ń tajà ń bẹ̀ òkú a máa ṣe kinní kan ṣùgbọ́n Bẹ̀rẹ̀ Grand sálọ ọjà yẹn wà níbo wá ni. Gẹ̀rẹ́gàdì wà lọ́tọ̀ o mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí a ṣe ń sọ ibà yìí ilé wà ń bẹ̀
tí wọ́n ti kó tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ nígbà tí àwọn bàbá wa wọ́n believe pé tí family wọn bá kú wọ́n lè bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀gbẹ́ ilé bẹ̀tì tí wọ́n bá gbé òkú wá láti ibi míì wọ́n á gbé lọ sí burial ground. ọdún fa nìyí pé bóyá àtúntò yẹ kì í ṣe burial ground rárá burial ground wà lọ́tọ̀. ó dà a ti wà ní ìlú Parẹ́ tó bá di ní àárọ̀ ọ̀la a ṣàwọn àfihàn kankan mo ṣàmọ̀ wípé ìlú yìí yà mí lẹ́nu torí pé èrò pọ̀ nílùú yìí gan lónìí tipátipá gan ni mọ́tò wa fẹ́ ló fi lè kọjá bẹ́ẹ̀ ṣe máa ń kúrò tẹ́ mọ́ fi ná àná lé ọjà. a ní ṣàìná àná lẹ̀ ọjà nǹkan tó fà á ta fi ná àná ilẹ̀ ọjà ni pé ẹlòmíín mọ ibi tí àwọn míín ti ń wá báyìí ó jìnnà tó bẹ̀rẹ̀ ni pé kó wọn dìde láàárọ̀ àbí láago 5 ilẹ̀ amọ́wọ́ kan tó débí nǹkan tó fà á nìyẹn pé ibi tó jìnnà náà ti ń bọ̀ nǹkan tó fà á máa ta ẹlòmíín ti wà níbí báyìí á jókòó síbẹ̀ wà ní ọkọ̀ wọn tó bá ti di aago 6 àárọ̀ ọ̀bọ̀n ṣe. yọmọ dùnmọ́ wa yọmọ kúrò mọ́ àwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè. ẹ káàbọ̀ sí ìlú Parẹ́ èbúté Parẹ́ níbi tí wọ́n ti ní ẹja jù ní ilẹ̀ káàrọ̀ òjìrè àwọn ìpínlẹ̀ Ondo la wà ẹni tí ó bá nígbàgbọ́ nǹkan tí mò ń sọ kọ́ mọ̀ bọ̀ nílùú Parẹ́ kó wá wo oríṣiríṣi kó wá wá dúró èrò tí wọ́n ná ọjà káàkiri wọ́n wá láti gbogbo ibikíbi nílẹ̀ Yorùbá ó jẹ́ kó yà mí lẹ́nu tó o bá tí ì débẹ̀ o ò tí ì lè mọ̀ nǹkan tá à ń sọ. Àlàáfíà ìdè tó wà ń bí báyìí jẹ́ ìdè tó máa ń dúdú tí wọ́n pè ní ìdè ìpá ìdè èkó ìdè sáwóró tí wọ́n máa ń pè ìdè tó wà ń bí báyìí ẹja tá lè rí pa nínú ọ̀sà bí báyìí tókò ìjákèrè àsọ̀ pété àgbádágìrì àwọn tí wọ́n lè pa nínú ọ̀sà lélẹ̀ àti eleba ẹja kan tó máa ń pè ní eleba yẹn jẹ́ ẹja kéékèèké tó máa ń dùn mo ti dápọ̀ mọ́ oró òkun bàtí mo ń sọ lẹ́ẹ̀kan mo ní òkun jẹ́ nǹkan tó léèwọ̀ tóbìnrin bá wà bísì kò lè lọ sétí òkun tó bá lọ sétí òkun ó máa ń da òkun rú wọn ní rẹ́jà pa torí àwọn because ó ní èèwọ̀ òkun ní èèwọ̀ tẹ́nìkan bá ṣe bí ògùn tó bá lọ kó lọ sínú òkun ó máa bàjẹ́ tẹ́nìkan bá dẹ̀ tún fògùn pẹja nínú òkun ọ̀run máa ń bá ènìyàn jẹ́ bíi tọ́ndà ó sán lókun tí àrá bá dẹ̀ ń sán lókun ó máa ń balẹ̀ gan ó jẹ́ nǹkan tó máa ń súnmọ́lẹ̀ tí àrá bá ń sán létí òkun nínú òkun ó máa ń jẹ́ nǹkan tó súnmọ́lẹ̀ àkókò tó òkun máa ń busy bíi August break August yẹn afẹ́rẹ́ máa ń fẹ́ gan ìjì dẹ̀ máa ń jà gan àkókò òjò òun ni òkun máa ń dàrú torí because sometimes gbà mí òjò lè sún kíjì kó jà ó máa ń disturb wọn ẹyẹ tá máa ń rí pa nínú òkun a máa ń pa dòjé a máa ń pa faranfaran a máa ń pa lú ọrọ a máa ń pa abo pòkun ọ̀fọ́n àwọn tó pẹja kan ní nátẹ̀ yẹn máa ń tóbi gan máa ń jẹ́ ẹja tó máa ń fẹ̀ ògúgú ẹja tó máa ń jẹ́ ẹja tó fẹ̀ òun like abóríbó yẹn tí wọ́n pè ní abóríbó yẹn ó máa ń jẹ́ ẹja tó máa ń gùn tó máa ń pẹlẹbẹ àwọn pòkun yẹn jẹ́ ẹja tó máa ń tóbi wọ́n dẹ̀ tún pa ẹja kan wọ́n máa ń pa ẹja kan ní lóbóyo ẹja yẹn dàbí ìjàpá ríobo ó dàbí ìjàpá ó máa ń rescue èèyàn nínú málòkun téèyàn bá rin sí odò for example nǹkan tí mo sọ bí èdè tí wọ́n ń kó bọ̀ yẹn ṣẹ́rí èdè tí wọ́n ń kó bọ̀ yẹn àti inú òkun náà ni wọ́n ti pa àti inú òkun ni wọ́n ti pa wọ́n fẹ́ kó lọ sí òkè lọ́run bí Àbújá bí àwọn north lọ́run wọ́n fẹ́ kó àwọn ẹja yẹn lọ inú òkun náà ni wọ́n ti pa orí ẹja tí wọ́n pa nínú òkun òní wọ́n bò mọ́ bí inú ọkọ̀ yẹn àwọn ẹja tí wọ́n pa nínú òkun òní wọ́n bò mọ́ bí báyìí wọ́n po oríṣiríṣi ẹja wà nínú málòkun ohun tí málòkun kò fẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan mo ní tóbi bá wà busy tó bá wọ́n ní ìlàjẹ́ máa ń pè ní ìwé tóbi bá wà kì í tẹ́tí òkun ìgbà tí wọ́n dẹ̀ ń bọ́ málòkun nígbà jíjì nígbà àwọn fọ́fàdà wa fólo ẹja tó ń pè ní fólo yẹn wọn náà máa ń forí gúnlẹ̀ wọn máa sún wọn èèyàn tẹnu bá wà létí odò málòkun yẹn ó máa rí ó ṣe máa ṣe but first time tí àwọn forefather wa but now bí ohun kan tí wọ́n ń ṣe òun ló wá fàtẹ́jà ń fi tún sí sínú
odò òkun dẹ̀ wá jẹ́ nǹkan tó jẹ́ pé kò lópin ó ní ìbẹ̀rẹ̀ but kò lópin òkun ó jẹ́ nǹkan tí ó ní ìbẹ̀rẹ̀ kò lópin nǹkan tó òkun máa ń jẹ́ nìyẹn sometimes tó òkun bá ru sókè tínú bá bí òkun kò sẹ́ni tó lè wọnú òkun tínú bá ti bí òkun that is why tí ẹja fi máa ń wọ́n gan tí wọ́n ní rẹja pa kò sẹ́ni tó lè wọnú ẹ̀ òkun ti ń bínú nìyẹn àkókò tó kún dẹ̀ máa ń bínú mo ti sọ́lẹ̀ kan mo ní àkókò ọyẹ́ àkókò bíi August ti oṣù tí àlàkọjá yìí òkun máa ń bínú. kí ni ìtumọ̀ tóbìnrin bá bí sí ẹ explain fún mi. tóbi bá bí sí ọkàn tóbi bá bí sí tóbi bá wà tó bá hùwẹ̀ nílàjẹ tóbi bá bí sí tó ń ṣe menstruation tó bá ń ṣe menstruation kò lè lọ ṣe tí òkun àwọn bí nǹkan mi wà mọ̀ bí Yorùbá yẹn gẹ́nà bá ṣe tóbi bá bímọ tí ò bá pọ̀sùn bí mẹ́ta kò lè lọ ṣe tí òkun àdẹ́tẹ̀ náà bá dẹ̀ tún wá ṣe nǹkan bí oògùn kò lè lọ ṣe tí òkun tó bá ń wọnú òkun ó máa ń da òkun rú. but omi eléyìí ọ̀sà ni. eléyìí ọ̀sà àwọn ẹja tí wọ́n lè pa níbi báyìí mo ti sọ fún wọn mo ní bí ẹja èpìyà àwọn ẹjẹ kan tí wọ́n pè ní sáró wọ́n tún pẹja kan ní eleba ìjákèrè ìkódó àsọ àwọn ẹja tí wọ́n lè pa níbi báyìí nílé yìí but ohun tó ṣẹlẹ̀ òwúrọ̀ ẹja máa lòkun ó ti tún wá síbi báyìí torí because reason tó fi wá síbi báyìí ṣé ń gbọ́ mi ohun kan tẹ́jà máa lòkun fi wá síbi báyìí omi náà ó ti tún dùn ó ti níyọ̀ omi yẹn ti tún omi máa lòkun ti ṣẹ́ wọnú ẹ̀ wọ́n ní tí ewé bá pẹ́ nínú ọṣẹ ó máa ń ṣe kíni ó máa ń dọṣẹ ẹja máa lòkun náà ti tún wà níbi báyìí wà lè pa kò kọ́ mọ̀. ẹ ló máa kó wọn. nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín rè nínú information tá a gbọ́ wọ́n ní òru ni wọ́n máa ń ná ọjà bíbà yìí mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ sí. ohun kan tó ṣẹlẹ̀ tí wọ́n fi ń nájà yìí lóru ẹ mọ̀ ọjà yìí ti tóbi gan àwọn ìlú ti gbé ìgbésẹ̀ kan máa nájà yìí lóru because kò dáa kéèyàn máa ohun kan tí a bá ṣe lóru kì máa ń fi ohun kan tí a bá ṣe lóru kì máa ń ní ìtumọ̀ because òkùnkùn wọ́n ní Yorùbá náà sọ ní òkùnkùn mẹ́ni ọ̀wọ̀ that is why ta fi sọ pé àbádàn kí èèyàn máa ná ọjà lóru tí èèyàn bá lè lọ́jà lóru ó máa ń fa àwọn wàhálà ó máa ń fa àwọn jàmbá lè jáde nínú ẹ̀. nígbà wọ́n ti ná jà bíbá lóru rí wọ́n ti ná lóru rí. kí ilé wa sọ o eléyìí tèmi mọ̀ wọ́n ti ná lóru ta ló sọ pé wọ́n ti ná lóru ṣé wọ́n ti nájà lóru níbí báyìí ṣé wọ́n lè sọ pé wọ́n ti nájà lóru. ok torí information tá a gbọ́ tó gbé wa dé bíbá ni wípé wọ́n ní àwọn kan wà tí wọ́n máa ń ta ọjà bíbá wípé ẹ̀yìn náà máa fi ta ọjà fáwọn èèyàn a gbọ́ nínú information ẹ kúkú mọ̀ pé ìròyìn òkèèrè tí ó bá ti lé ẹyọ kan á di ẹyọ kan ó fẹ́ kẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ fàbú information náà ni ẹ mọ̀ àwọn kan èèyàn lè rò sọ nínú àwọn tó ń fẹ́ láti ná ọjà yìí lóru oríṣiríṣi information ni wọ́n máa ń sọ wọ́n dẹ̀ máa ń give out pé wọ́n nájà yìí lóru tó bá nájà lóru wọn lè ta òkun nájà ẹni ẹlòmíín nájà. ṣẹ́yìn náà ti gbọ́ rí. èmi náà mi lè sọ pé mi gbọ́ kò sí àlàyé ló nájà ní èbúté parẹ́. èbúté parẹ́ so ẹ fẹ́ lè sọ wípé ọjà parẹ́ náà ni the largest ọjà l'Ondo State tí wọ́n ti ń pa ẹja tí wọ́n ti ń ta ẹja. ohun kan tó ṣẹlẹ̀ tó wáyé pé a rí àwọn tí wọ́n máa ń tró yẹn tó máa tró ẹ̀ síbí báyìí ẹ máa rí ẹja tí wọ́n máa pa ń bí báyìí. níbi táwa yìí. ó ní àwọn kan tí wọ́n máa ń jù sínú odò tó bá ti rìn wọnú odò ó máa mú ẹja tó wà nínú ìsàlẹ̀ omi. ok ó máa mú jáde. ó máa mú jáde. so orí wo ni wọ́n máa ń kọ ẹ̀yin ìlàjẹ mo máa ń gbọ́ orin kan wípé a kì í bómi sọ̀tá ò ní ìlàjẹ kò sẹ́ni tó lè ènìyàn tó bá jẹja tìlàjẹ ló ń ṣe ènìyàn tó bá mu mi bó ti rẹ̀ pẹ́ ti fún mi lómi yín tìlàjẹ ní ṣe. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tó yẹ pẹ́ ti inform wa pé ẹ̀ ń wá síbí báyìí a máa sọ wọn ní example tó tẹ́ máa rí tó máa dájú àwọn ẹ̀rí tó dájú because tí a bá ju àwọn yẹn sínú odò ẹ máa rí ẹja tá a máa pa nínú ẹ̀ ó tún ní àwọn kíní kan tí wọ́n tún máa ń pè ní ògún tí wọ́n bá sì yẹn sínú omi àwọn edé kéékèèké máa ń wọnú ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹ rí nǹkan tí igi tí wọ́n dógi sí yẹn. igi tó wà lọ́kàn yẹn. ẹja náà ni wọ́n fi ń pa. ok ẹja náà ni
wọ́n fi pa gbogbo ohun tó wà ń bẹ̀. ẹ jọ orú pẹ́pẹ́yẹ wo lélẹ̀. pẹ́pẹ́yẹ kẹ náà ni. ṣé pẹ́pẹ́yẹ gidi ni. pẹ́pẹ́yẹ gidi náà. mo gbọ́ yín lọ. oró àwọn igi tí wọ́n dó sínú odò yẹn tó rìn sínú odò àmì ẹja náà ni wọ́n fi máa ń pa. sometime ẹ máa wo bí a ṣe wà yìí ibi tó lómi yẹn tó bá di bí December times tó bá di bí àkókò ẹ̀rù tí wọ́n ń pè ní ẹ̀rù omi yẹn máa gbẹ gbogbo ẹja tó sá sínú odò yẹn wọ́n fẹ́ wá sínú odò bí báyìí wọ́n máa fi ohun kan síbẹ̀ àwọn tó fi máa mú wọn. níbí báyìí. bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé omi wà nínú odò yẹn. bẹ́ẹ̀ni. but tó bá ti di December omi yẹn máa dry. so the major work here tẹ máa ń ṣe níbí báyìí ni fishing iṣẹ́ àti iṣẹ́ àgbẹ̀. iṣẹ́ àgbẹ̀ mo lè sọ tó wáyé pé rain season àti okùn díẹ̀ iṣẹ́ tó máa ń ṣe níbí báyìí wọ́n máa ń ṣiṣẹ́ àgbẹ̀ wọ́n máa ń ṣiṣẹ́ ẹja pípa wọ́n dẹ̀ tún máa ń ṣiṣẹ́ kéèyàn ṣe gẹ̀dú bíi timber. timber máa gba bíbá ẹ kọjá. timber máa gbà kọjá. omi ìjì ni. omi ìjì gan ẹ lè kó sínú ẹ omi ẹni tí ò bá mú wẹ̀ kò lè kó sínú bíbá kó máa lọ sí. so omi yìí ó jẹ́ omi tọ́lọ́run fi bless yín níbi. bẹ́ẹ̀ni. so but different people from different places. yes. wọ́n á gbé ẹja wá. bẹ́ẹ̀ni. ok ṣáàtúwárí ọdún kan tí wọ́n rẹ̀ ẹja gbé wá rí. kò ṣẹlẹ̀ rí nílàjẹ nǹkan tó ṣẹlẹ̀ mo ti sọ àwọn èèwọ̀ làjẹ fún yín èèwọ̀ tó rọ̀ mọ́ òkun àti ọ̀sà wọ́n máa ń pe ibì kan ní alápè. alápè yẹn ó ní èèwọ̀ ó jẹ̀lú ìyá bàbá tó bí mi lọ́mọ tóbìnrin bá bí ní alápè yẹn ó gbọ́dọ̀ lọ sétí odò àwọn pọ́ọ̀tù tí èèyàn bá fi pọ́ọ̀tù jẹun bí abọ́ kò gbọ́dọ̀ kó sétí alápè àwọn èèwọ̀ tó ní nìyẹn tó yẹ kó bómi yẹn ṣe wà yẹn ó jálẹ̀ mọ́ Èkó ìlú Èkó omi yẹn dẹ̀ tóbi gan oríṣi ẹja náà ló wà ń bẹ̀ wọ́n pẹ́ ẹja kan ní adáyìn ẹja yẹn dàbí èhì tó ń pè ní pig ẹja yẹn tó wà nínú odò yẹ pé wọ́n máa ń pè ní adáyìn ẹja yẹn ló tóbi jù nínú alápè wọ́n tún pè ọ̀kan ní ọ̀nẹ̀ ìyẹn crocodile big crocodile ìyẹn náà ẹja yẹn náà tún wà nínú alápè àwọn oríṣi ẹja náà ló wà nínú alápè bí mo ṣe sọ́lẹ̀ kan mo ní ẹja tí wọ́n pa nínú òkun ó wà nínú alápè tó ló ti já mọ́ra wọn. wọ́n ti já mọ́ra wọn. níbo ló kó wà mí báyìí. ẹ wá tó bá yẹ pé ilẹ̀ ò tí ì sún ibi tó wà lọ́ọ̀kan lọ́hùn yẹn òkun wà ń bẹ̀ òkun súnmọ́ bẹ̀ gan gidi gan ibi tó wà lọ́ọ̀kan lọ́hùn. àwọn tó ń wa ọkọ̀ ojú omi ẹ̀ sọ́mọ́ ń gba bẹ̀ kọjá. wọ́n sì máa gba bẹ̀ kọjá. wọ́n á bọ́ sínú òkun yẹn. wọn ò lè bọ́ sínú òkun ẹ̀gbẹ́ òkun náà ni wọ́n wà tẹ́lómi bá wà nínú ilé tókun bá ṣẹ́ ó máa rí òkun. bí ti báwo. bí ogoro orí òkè àwọn yẹn súnmọ́ òkun abẹ́rẹ́kẹ̀ yẹn tẹ̀ leak mọ́ òkun. ok nǹkan tẹ́ ẹ̀ sọ ni wípé ọ̀sáyé àtòkun wọ́n jọ pààlà ni. bẹ́ẹ̀ ni. so wọ́n máàcì mọ́ra wọn. but wọ́n ti leak ẹ̀ wọ́n ní ìkúmọ́ra. ṣé máa sọ pé tí òkú àti ọ̀sà bá kanra wọn wọ́n á máa bára wọn jà. wọ́n pe abẹ́ kan ní abẹ́rẹ́kẹ́ ìyẹn gan-an ibẹ̀ náà ni wọ́n máa gbà wọnú òkun. abẹ́rẹ́kẹ́ yẹn báyìí tẹ́ bá rẹ́ lómi wọ́n lè gbé yín débẹ̀ tẹ́ bá débẹ̀ ẹ máa wo malokun náà sì máa wo. tábà ti rà á tán àgbésílẹ̀ àtà àwọn tó wá láti from another state Benin, Ondo state, Àkúrẹ́ from some area they dey come for here máa wá síbí tó bá ti rà ó máa kó sí mọ́tò máa kó lọ. ìlú wo lẹ́yìn. ṣé mi Ìgbọ́kọ̀dá ni mo ti wá. Ìgbọ́kọ̀dá lẹ ti wá. àwọn oríṣiríṣi àwọn ẹja wo lẹ ní bíbá. ajá tá a ní pọ̀ a ní àwọn bóńgà tó ń pè ní àgbódò. ṣé bóńgà wà bíbá ni. àgbódò wà bíbá. ó wà a ní àwọn ìpòkun a ní àwọn àwo a ní sẹ́kẹ̀ a ní ìlú ọ̀rọ̀ adẹ̀ ní àwọn ẹja wẹ́wẹ̀wẹ́ a ní àwọn pàlàmù a ní àwọn èdè wà ìpá wà làgùsì wà wáìtì wà èdè yẹn brown wà adẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ẹja ńlá wà àwọn ẹja tó ń pè ní abódọ̀sàn ejò òkun a ní àwọn wọ̀nyẹn ẹja sàpọ̀ lóríṣiríṣi. ẹja wo ló àwọn ẹja yẹn àwọn wo ni ẹja tó yẹ pé ọmọ fún yín ní wàhálà tẹ́ẹ̀kì sábà rí. ṣé ní òkun àwọn ẹja wo ló máa ń difficult láti rà fún yín tẹ́ẹ̀kì tètè ríra. àwọn ẹja tó máa ń difficult kò sí ẹja tó ń difficult láti rà bẹ̀tẹ̀ ẹja iná oníṣìṣì àwọn òkè ẹja àwọn ògúnrin wà rẹ pé àkókò fún lọ́ máa rí irú ẹja lẹ́jọ́ yẹn báyìí ìgbà tó òjò bá ń rọ̀ lọ́ máa rí oníṣìṣì
tá máa ń rẹ́jà àwọn yẹn àwọn pàlàmù yẹn onígbà tó máa ń rí sísìn tí sísìn bá wá ó máa pọ̀ jaburata tó bá dẹ̀ rí tún lọ ẹ̀jẹ̀ á máa scarce tó bá dẹ̀ rí scarce ó máa wọ́n ó máa gbówó sórí. ok but àwọn ìlà kọjá wò lè sẹ́yìn náà máa ń tẹ̀lé ọkọ̀ ojú omi lọ. mi ò máa ń lọ sí ojú omi o bẹ̀ẹ̀ àwọn ọkọ̀ tí tó ń tojú omi máa ń kó wá. ẹ wá mọ rẹ jámí báyìí. máa rà ń bí báyìí tí n bá ti rà ń bí máa kó ló máa tà á. ok wáì tí ẹja fi wọ́n ní ibẹ̀ yẹn tó fi lẹ́sìn bí báyìí. epo ti lé owó epo yẹn wọ́n nígbà máa yẹ tí mo tó bá ti lọ sí olóòkú tó bá ti pa nǹkan kan ó máa mówó lé ẹja yẹn ó máa mówó lé. wọ́n ní ọdún kan wà tí ẹ̀rí ẹja pàmì tí ẹ̀rí ẹja rà mí báyìí pé olóko ọmọlòkó yẹn disturb àwọn tó ń pẹja. ìgbà míì wà tí atẹ́gùn yẹn bá ń fẹ́ ọmọlòkó yẹn máa ru sókè. kí ló ń pè ní ọmọlòkó? olókùn ni omi yìí gẹ́gẹ́. kì í sọ omi yìí òkun wà lọ́hùn yẹn omi ọ̀sà omi tó máa ń dùn yẹn ló máa ń pè lókun. ok ó máa ru sókè. ó máa ru sókè atẹ́gùn bá ti ń fẹ́ tó bá dẹ̀ dúró sókè yẹn wọn sábà máa ń wọ ọkọ̀ tó bá wọ̀ ó máa fọ́ ni. ṣó ti ṣẹlẹ̀ rí? àwọn ṣẹlẹ̀ ó máa ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì. bó ló yẹ ṣẹlẹ̀? tó bá ti lọ tó mọ̀lùkàn bá ti ń sókè tó bá ti ń sẹ́ tó bá ti fẹ́ fagídí wọ̀ pé kó sá lè lọ kó sá lè rí ẹ̀. níbo lọkọ̀ ojú omi lè ti mọ̀? wọ́n wá láti odò. orí omi ni so wọ́n tún ní tọ́lẹ̀tì mẹ́ni. ó ní tọ́lẹ̀tì ẹni bá fẹ́ níta rẹ̀ máa wọ̀. wọ́n ní tọ́lẹ̀tì lẹ́yìn. ó ní tọ́lẹ̀tì. ó lè lọ́jọ́ méjì lọ́nà ó lè lọ́jọ́. ní àwọn ọkọ̀ ojú omi yìí. bẹ́ẹ̀ ni wọ́n máa sùn sínú ẹ̀. ẹni ló but ó ní ẹ́ńjìn. ó ní ẹ́ńjìn méjì. ẹ wọ́n mọ kékeré tó gbé sínú omi. inú ọkọ̀ ló wà kí sínú omi ló wà. inú omi ló wà inú ọkọ̀. inú ọkọ̀ ni kí sínú omi. ó bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn bí báyìí. bẹ́ẹ̀ni ó ní wọlé máa ń kọ́ mi ìlàtọ́jú orin ìlàjẹ. orin ìlàjẹ onípọ̀. ẹ̀kọ́ méjì. sórí. mo láìkẹ́. èmi sọmọ olóde mẹ́rẹ̀ lè fọdẹ bá mi rè ẹrù bọ́lá tó gbàgì o àkókò àwọn èmi sọmọ olóde mẹ́rẹ̀ lè fọdẹ bá mi rè yèrè o. Ayé máa fún gẹ̀rà jẹ́ ìjọ àbúdá o. Àwárẹ̀ ọmọ ìlàjẹ́ àgbẹ̀ nínú ọkọ̀ ẹ̀wà. Àwọn àyí mi jẹ gàrí náà jọ́dán. Àwọn ọ̀dọ́ múlẹ̀múlẹ̀ jọ̀gbòrì máa mọ̀ o. Ìlàjẹ́ gómọ ní o. kí ló ṣẹlẹ̀? dábàá yìí sì ẹja sọ́jà ọmọ náà ti gbẹ. omi yẹn ti gbẹ. ó ti gbẹ. látọ́ dé bí ó máa pẹ́ ó lè tó 6 láàárọ̀. látọ́ tó bí látọ̀ ló máa jẹ́jà yẹn dábàá jẹ́jà yẹn ọ̀nà àti àgùnbé. ìgbà méjì ló lè bàjẹ́ lọ́nà. ṣé orúkọ wo lẹ máa ń pe àwọn ẹja ń bìbà àwọn oríṣiríṣi àwọn ẹja wo lẹ ní? àpòkù wà àwọn àríwọ̀ wà àwọn ọ̀fọ̀ wà àwọn obìnrin wà tó jẹ́ àwọn ẹja. àwọn yàyà wà. àwọn wàhálà lẹ máa là kọjá wọn ní táìmù kan wà tí omi yẹn bínú. sí omi yẹn náà ni mo sọ lẹ́ẹ̀kan pé tó bá dá tap. báwo ló ṣe ṣẹlẹ̀ bàbá? ṣé omi yẹn. ìgbà tẹ́ lómi yẹn bínú báwo ló ṣe ṣẹlẹ̀? ṣé omi yẹn nígbà tó bínú ó lè gbẹ àgbẹ ọkọ̀ nírìn inú ẹ̀. ọkọ̀ nírìn inú ẹ̀. wọ́n náà wà àsìkò kan wà tí omi yìí ti gbé àwọn èèyàn kan lọ. no ìyẹn òkun ni o. òkun ni o. ṣé bíbá ò jìnnà sókun ni? ó jìnnà. òbèlè yá owó yá òbèlè òbèlè yá òbèlè gbà náà a máa dígì ẹ̀ a máa dígì òbèlè ẹ̀ ó máa ké kiri. ẹja a máa fi igi yán a máa dà sínú àgbọ̀n a máa kó inú mọ́tò a máa kó wá sọ́jà. ẹja lọkọ yín pa. bẹ́ẹ̀ ni. ìlú wo lè ọ̀dọ̀ tẹ̀yìn? ògógóró. ṣé ìlú wà tó ń jó ògógóró ni? ògógóró wà òdólò tún wà ẹran náà wà ṣèjà wà. ok ẹ má bínú oríṣiríṣi ẹja mélòó ló wà? ọ̀pọ̀ o wọ́n pa pẹ́pẹ́rẹ́ wọ́n pa abó wọ́n pa pòkun wọ́n pa àríwọ́n wọ́n pa mẹ́ni àwọ̀dẹ̀ wà ọ̀fọ̀ wà
àwọn ẹja náà ni mo kẹtẹ sọ yẹn. bẹ́ẹ̀ ni. ẹja kan náà tún nìyẹn ẹja kí wọlé ẹ bá mẹja yẹn. eléjò dẹ̀ wà. ẹja eléjò ni. eléyìí gbọlọgbọlọ. eléyìí sáwá. eléyìí nàtẹ̀. eléyìí ẹja bó. kí la pẹlẹ pẹlẹ. eléyìí misimisi. misimisi ni. oríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo ẹja tó wà ní òkun wa. akọjá ló ń pè é bọ̀ different name. èyí sì akọjá different. èyí akọjá eléyìí misimisi. akọjá ni. ok wọ́n ní àwọn. ó jẹ́ mission. wọ́n ní àwọn táìmù kan wà tẹ́ ẹ̀ rí ẹja rà. ọkùnrin jà ń gbà yẹn. fóònù máa ń jà ni. ọkùnrin máa ń jà o. bóòlù ló ṣe jà ń gbà yẹn. ọmọ àwọn tó bá ti ń jà tó bá ti ẹyin ọ̀nà ẹ̀yìn máa kú sínú ẹ̀. ṣíkú lè fọ́nú ẹ̀. oṣù kan. ẹ máa bọ̀ òkú bínú ní òdìdí oṣù kan. bẹ́ẹ̀ ni lórí àwa náà ti jẹ ọjọ́ òkú ó nígbà tó máa ń bínú. ó nígbà tó máa ń bínú. ó máa ń bínú. ó nígbà tó máa ń bínú. àbá ìjà bó mi náà wọn. tẹ́jà yẹn bá bínú tí òkú yẹn bá bínú ẹ̀ kẹlẹ́ já pa. òkèèjì yóò dẹ̀ máa kú sínú ẹ̀. ọkọ̀ máa ń rin sínú òkun yẹn tó bá jẹ́ àkókò tó bá ti bínú every year òkun máa ń bínú tó bá ti bínú ọkọ̀ máa ń rin sínú àwọn èèyàn ṣègbé sínú ẹ̀. ṣé o ti bínú lọ́dún yìí. ó ti bínú kọjá oṣù tó kọjá ó ti bínú. ó fẹ́ tutù báyìí. òkun yẹn ti bínú kọjá lóṣù tó kọjá. tútù tó fẹ́ tutù báyìí tó yẹ kí gbogbo nǹkan di gbogbo àwọn èèyàn lọ́rùn ni pé epo àti awò àti net tá a fi pẹja yẹn kò ti wọ́n. ó yẹ pé àwọn yẹn wọ́n lẹ́sìn àkókò tá a máa ń edé àwọn edé ní 30,000 20,000 lákòókò kan tá a pẹ̀ òpólùpọ̀ edé bẹ̀tì nísìnyí òpólùpọ̀ edé tá a fẹ́ gbà sí ọ̀wọ́n ló bá dé. a jẹ́ wípé tábàwò dáadáa kò sí ìlú kankan nílẹ̀ Yorùbá tó ní ẹja tó ibi báyìí. this is the best Ondo State kò sí Ondo State nìkan ó nìkan lálẹ́ rí ẹ̀yán máa pa edé ifun people from River State from River from Lagos from Kano wọ́n wá síbi ìwà ẹja tẹ́bá rí àwọn ọkọ̀ ńláńlá àwọn mọ́tò ńláńlá wọn ẹ tó bá rí wọn ní Lagos State àbí Benin ibi náà ti ń kó gbogbo ẹ lọ. ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè. ẹ máa béèrè. ṣé ẹ lè dá mi lóhùn. máa dá mi lóhùn. ìrírí wo lẹ ti rí ní bíbáyìí tó jẹ́ wípé wọ́n ní òkú máa wá wọn nájà bíbáyìí. àwọn òkú wo. àti gbọ́ rí. ṣé ìlú tó tún ní òkun bíi tiwa. wọ́n láwọn òkú wa máa nájà ní bíbáyìí. ìlú yìí tẹ́lẹ̀ ibi ìbàyẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí ó jẹ́ pé ọ̀nà kan ló wọ ìlú yìí òkú ló wá ń bẹ̀rẹ̀ síbí bẹ́ẹ̀ tìgbà tí àgàgù wá bí tó fi ọ̀nà tó gbọ̀nà wá ibi tí orí bíbá ẹ a kò lè gba bíi tẹ́lẹ̀ gbogbo bíi bẹ́ẹ̀ oko ni bẹ́ẹ̀rẹ̀ grand ni bẹ́ẹ̀ tìgbà tí ọ̀nà gba bíi kọjá tí wọ́n ṣe gbogbo ẹ̀ so àwọn òkú wọ̀nyẹn wọ́n wá ní bẹ́ẹ̀rẹ̀ grand sí àwọn ibì míì wọ́n wá ní ọ̀nà ẹ̀ náà bẹ́ẹ̀ tó bá ti di lóru àwọn òkú yẹn fẹ́ wá ṣeré tiwọn àwa kà wá ń disturb wọn bẹ́ẹ̀ tìgbà tí wọ́n tún wá ń join máa wá láàyè láti mọ̀ ọ́nú pé ọjà làwa náà sìn àwọn náà ọjà ló ń ná lọ́hùn so this disturb ni àwọn kan wá yọ sí àwọn ọmọ tó ti pẹ́ ìlú yìí pé wọ́n máa ṣẹ̀ṣe so that is the reason tí wàhálà yẹn fi ń pọ̀ bẹ́ẹ̀ tí nísìnyí tán ni wọ́n mú yìí nǹkan tó bá ti ṣe làwọn òkú yẹn náà máa ṣe. bí ti báwo. bí ti ni pé ká lọ ní aago 4 sí aago 5 yẹn is the best. bí báwo ẹ ṣàlàyé kó yé wa. tába ti ní èní ní ìgúnlẹ̀ ọjà parẹ́ ká lọ ní pé ìgúnlẹ̀ yẹn. ẹ kọjú sí kámẹ́rà yẹn. ìgúnlẹ̀ yẹn ni pé láago 5 tán ti sí yẹn kan sí bẹ́ẹ̀ káwọn àmọ̀tẹ́kùn tán bá kọ́ má ní mọ́tò kankan kó má wọlé aago 5 lọ́jà yẹn aago 5 náà nìyẹn torí orí ìgbò báyìí aago 6 yẹn ní everybody máa ń já ọjà nǹkan tó bá ti gbà ń lù yín òun ni ká stand sí òkú ò lè control yín ẹ̀yin náà ò lè control òkú náà máa mọ̀ pé òun tẹ fẹ́ nílùú yín torí ìgbò gan wọ́n bẹ̀rẹ̀ òkú sí bẹ̀rẹ̀ gan pọ̀lú ìgbò bẹ̀tì nísìnyí nǹkan tó bá ti mú lélẹ̀ òun lọ́ máa tẹ̀lé.
a jẹ́ pé ìròyìn tá a gbọ́ yẹn ò tọ́ ni. bẹ́ẹ̀ni. tó ẹ̀ṣẹ̀ yìí wá ń sìn. àtúnṣe làwọn wá ń sìn ẹ bá wa ṣàtúnṣe. nǹkan tẹ̀mí ń béèrè gangan rèé ẹ jẹ́ kí n jáde lọ. bẹ́ẹ̀ni. ìbéèrè tèmi. máa gbọ́ ìbéèrè tẹ́ ẹ dúró ẹ ìbéèrè tèmi ń béèrè ni wípé ó tọ́ ni pé ó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. ṣé ẹ ti rí rí. a rí. bó lè ń ṣẹlẹ̀. èmi ò fojú mi bẹ̀tẹ̀ àwọn àgbà tó sọ tó fi jẹ ìyálọ́jà àtàwọn ìyálóde wọ́n sọ pé ní ìgbà kan pé àwọn tó ń gbowó lóru gànjọ́ pé wọ́n wá wò ní wọn èmi ó ṣàìsàn wọ́n wá jáde sí wọ́n gbàdúrà pé kí ló dé wọ́n pa àwọn òkú yẹn pé wọ́n ń bá wọn jà pé kí wọ́n má lájà lóhùn pé torí wọ́n disturb wọn ìgbà tó dẹ̀ tó stage táwọn èèyàn ò gbọ́ àwọn òkú yẹn wá dìde ìgbà tó dá àwọn tó ń sagídí àbá àwọn tó yẹ pé wọ́n jẹ́ ọmọ ìlú yìí gangan làwọn náà tó tún bàlú jẹ́ àwọn yẹn ló wá ń wọ̀n gidi tẹ́ pé wọ́n ṣàìsàn wọ́n wá lọ gbàdúrà wọ́n sọ pé ó yẹ ká jáwọ́ ibi báyìí ló yẹ ká ti máa nájà yín o ìrìnàjò báyìí ló yẹ ká gbé o lóòótọ́ wọ́n dẹ̀ wá àwọn àgbà tó wá jáde sí wọ́n wá rí i pé àwọn ọjà kan fẹ́ bọ ọjà wọn jẹ́ àwọn náà dẹ̀ mọ̀ pé ọjà wọn ò gba lóhùn mọ́ torí a ní gbogbo nǹkan tó gbọ́dọ̀ yí padà Ìgbò tẹ́lẹ̀ wọ́n ní Ìgbò òkú là ń gbé wọ bẹ̀bẹ̀ tí báyìí alàyè là ń gbé wọ bẹ̀bẹ̀ lọ́sùn torí wọ́n sọ di aago 5 ilẹ̀ dẹ̀ tí mọ́ gbogbo wa ń rí lóhùn Ìgbò gan ló yẹ ká máa ná ọjà lóhùn gànjọ́ torí ìbìjì òkú ni ní Ìgbò wà bẹ̀tí ìsìn ilẹ̀ tí mọ́ kí ló wá ṣe parẹ́ tó ṣe pé lóhùn bẹ̀tí ìsìn afẹ́kù ilẹ̀ mọ́ ká máa ríra wa. bọ̀tí kan tẹ́mi kan fẹ́ béèrè rè òru ni wọ́n ń dájà bíbà tẹ́lẹ̀ àná. bẹ́ẹ̀ ni lóhùn a ò dẹ̀ fẹ́. torí ìyálọ́jà ti sọ pé wọ́n ná lóru mọ́. bẹ́ẹ̀ ni tilẹ̀ ní wọ́n ṣe ń bẹ̀rẹ̀ báyìí. bọ̀tí mo rí i pé àárọ̀ yẹn lẹ̀ máa ń ra ẹja lẹ́jà máa ń jáde bí nǹkan bí aago 6 sago 5 sago 6 bọ̀tí àwọn ọlọ́jà mi lè mọ ta tí wọn lọ lálẹ́ tí lè fi mọ́. irọ́ wọn ṣe kó gbà. wọ́n tà mọ́jú lé ní. wọ́n ta wọ́n kọ̀ já sínú ọjà ni. tóbìnrin bá wà bízì tó bá lọ sétí òkun ó máa ń da òkun rú dúrì tá mọ̀ fọ yẹ́ tí a mọ̀ sí àkókò àpàpà àkókò yẹ́ tí ó máa ń mú òkun sókùkù tókun bá dẹ̀ sókùkù ó máa ń disturb àwọn tó jẹ́ pé tó bá wọnú òkun yẹn wọ́n máa ní problem sometimes tó bá di àkókò bí òjò ìgbòjò ìjì lè wá tí ìjì bá dẹ̀ wá á disturb wọn á fún wọn ní problem ó máa ń tọkọ̀ rin ó máa ń rin ọkọ̀ sínú odò àkókò tó bá yẹ pé December times yẹn náà ó máa ń fún wọn ní problem torí because màlúkú máa ń ṣókùnkùn fún àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ and then ìlàjẹ ohun tí ìlàjẹ ní pọ̀ bí ẹja àwọn ẹja tó wà nínú òkun pọ̀ a ò lè kà tán à ń rí fanfárán à ń rí dòjé à ń rí lọ́ọ̀rọ̀ à ń rí pòkun à ń rí abóríbó à ń tún rí àwọn ọ̀fọ́n à ń rí gángan à ń rí àwọn ẹja tó yẹ pé wọ́n ń pè ní àyírán wọ́n dẹ̀ tún ní àwọn ẹja tó ń pè ní yányàn wọ́n rí lóbóyo ẹja tó dàbí ìjàpá yẹn tó bá wà nínú òkun ó máa ń ṣe fún ọmọ ẹni tó bá súnmọ́ tọkọ bá rin àwọn ẹja míì máa ń rescue ọ̀ èèyàn wá sí etí ilẹ̀ láti odò dé òkè. báwo lọ ṣe ń wọ o ok. wọ́n gbé hàn. ok. ṣé life jacket ló lè báyìí. ẹ jọ kí ni ṣe life jacket yìí. ó jẹ́ nǹkan tó máa ń rescue ẹni tí ò bá mọ̀ ń wẹ̀. ok tí n bá bọ́ sínú odò ń ṣe bàtà ló fẹ́ rescue mi. eléyìí ló máa rescue mi náà. ẹ bá mi pé kó wá rescue mi kó jọ. ó pé bàbá ẹ wá rescue mi. no eléyìí máa rescue yín. bó ṣe báwo ni màá ṣe tó máa rescue mi. ohun kan tó ṣẹlẹ̀ ẹ̀ nílé rìn. ooo a float mi now ìgbà tó bá ti float mi tí ẹja bá ń jẹ mí lẹ́sẹ̀ nísàlẹ̀ nǹkan. ẹja ò lè jẹ yín lẹ́sẹ̀. kí ló dé. ẹja ò lè jẹ yín lẹ́sẹ̀. ẹja ò lè jẹ mí lẹ́sẹ̀ ẹjọ́ ta ni mo jọ. àwọn kan ni mo jẹ èmi ò fi èlé. àwọn olójó o. mo kí gbogbo wa níbi kí fi sábà wà that is nǹkan tí inú máa fi ń dùn tí máa ń gbọ́ nǹkan kan nípa ìlàjẹ you are not ẹṣẹ odò you are ìlàjẹ this is Aheri kingdom àbí kí ni ṣé màá yín sí ní yín ni ìmọ̀ wà ní Aheri wà. ẹ sì máa lọ sí sáwọn pẹpẹ. sáwọn pẹpẹ ọ̀nà báyìí náà ló wà. ok so ká sọ pé kò sí kékeré ìrìn àjò Ọlọ́run mi ò sinmi délé ẹ jẹ́ kí a lọ sí àwọn tó ń pa ẹja dà tán mọ̀ nípa ẹja pípa àwọn dà. ọkọ̀ tí wọ́n fi ń pẹja lélẹ̀ eléyìí wọ́n fi máa ń padé. òǹdà bó lẹ ṣe mọ̀. àsún tó wà nínú ẹ̀ yẹn àwọn tó wà nínú ẹ̀ yẹn
àwọn tó wà nínú ẹ̀ ilé tó wà nínú ẹ̀ tó ń lọ sí ọ̀tọ̀ yẹn. ok rẹ̀ tó lọ sí báyìí èdè ni wọ́n pa tí wọ́n. báwo lẹ ṣe mọ̀ pé èdè ni wọ́n pa tí wọ́n pa ẹja. àwọn tó wà nínú ẹ̀ ó ní àwọn tó fi máa ń pa ẹja tó fi máa ń pa ẹja tó fi máa ń pa dé. ilé tó wà ń bí báyìí wọ́n pè ní àsún nílàjẹ. àsún nílàjẹ. ilé ni wọ́n fi máa ń pa. wọ́n pọ̀ kan ní àwò yẹn náà fi máa ń pa ẹja. ok but àwọn kan ń gbé bẹ̀ yẹn ṣé ìṣe pé wọ́n ń gbé bẹ̀. èmi náà rí. báwo ló ṣe máa gbé bẹ̀ yẹn tẹ́fún òní máa jẹ wọ́n. ohun tó ṣẹlẹ̀ wọ́n máa lo bí mosquito coil àdèmọ̀ ohun tó ṣẹlẹ̀ bí ó ṣe wà yẹn ibi táfẹ́ bá balẹ̀ sí dáadáa gan èmìrẹ́ kì í débẹ̀. ẹ̀fọn kì í débẹ̀ so ta ló fẹ́ gbé wa lọ sórí omi o àbí ilẹ̀ tíṣú. káwé nìkan tó máa gbé yín lọ ilẹ̀ tíṣú tó máa gbé yín jáde sódà tó kó gbé yín lọ síwájú kó tó gbé yín padà. ẹ dákun gbà tó bá ń gbé wa lọ ẹ dákun mọ fọlọ́wọ́ bàbẹ ń ògùn orí omi rí o ṣé kí ni ó sì float mi báyìí. ẹjọ́ kí lórúkọ ẹja yìí mà. látẹ̀ ni. ìṣe inú odò yín bí láti máa pa ní àná. bẹ́ẹ̀ inú òkun. inú òkun ẹgbẹ́ apá ilé. ẹ ṣeun ma ẹ kú ọjà ilé nǹkan kí lórúkọ ilé. ilé dòjé. dòjé. ẹ jẹ́ kí n bá yín sọ sókè. ẹja dòjé. ẹja dòjé. inú odò ń bí náà láti pa àbọ̀. inú òkun náà. inú òkun náà láti pa àbọ̀. ẹja wo nẹ́pẹ̀lẹ̀ ẹja ìdò. ẹja tó eléjò yẹn. eléjò ń bẹ o. eléjò wà ahọ́n wọ́n mi sọ. ọmọ mi lọ́nu mọ́tò. ẹ̀kọ́ mi kí lẹ sọ. eléjò rẹ. ok ẹja lejò. eléyìí ẹja lejò. snake fish. wọ́n fọ round fish. round fish. snake fish. snake fish. èyí kan. èyí báyìí ebolo betan. irú eléyìí máa tẹ̀ bá bẹ́ẹ̀ rẹ̀ eléyìí á tó lò wá. eléyìí máa tó 40,000. àzán èpo ni mo ṣe wà. kíni kété mi èyí ni mo ti ń jẹ bolo. bó ṣe wà yìí. the same price. eléyìí nǹkan ìwà ni eléyìí ń tì. ó yẹ ti jẹ́ ta. the same price. eléyìí mo gba 35. bẹ̀tẹ̀ mo gba 30. mo gba 30,000 dálẹ̀. ẹgbẹ́jà yín ò mú mi. ẹ wá bá mi. Remix Shop Limited ilé-iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà tìgbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun bá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣe ní nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà àsìkò yìí gan ni wàá tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ìtọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé-iṣẹ́ Remix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé ṣe wá rí ìròyìn káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ni bá ti yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. diaspora má jẹ́ kí wọ́n rí ìròyìn yìí fún ọ láyìnlá ìgbọ́gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Remix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Odùolówó complex Odùolówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801 0669 7156 07054 489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Remix Shop Limited lórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera. bàbá gẹ́gẹ́ bí ọjà ṣe wà káàkiri gbogbo àgbáláyé ọjà bíbà ẹ̀dá yàtọ̀ ṣé àmọ́ kan tó fi yàtọ̀ torí wọ́n máa ń na ní òru tẹ́lẹ̀ mọ́jú ẹ̀yin lẹ́lẹ́ stop ẹ̀ kọ́ máa ń na mọ́ torí pé wọ́n máa ń jà ẹ ti sọmọ́rọ̀ lẹ́ẹ̀kan orí ìjà olè jíjà ká máa ná owó tí ọ̀dà fún èèyàn ẹ wá shift ẹ̀ látòru yẹn mọ́jú ọjọ́ kejì àbí. ẹ̀gbọ́n tẹ́lẹ̀ ọ̀sán la máa ń ná but àwọn kan náà yí padà sóòru tó ná lóru kan la máa rí àyè jalè torí àwọn kan máa ń jalè nú ẹ̀ so ìgbà tó dẹ̀ rí bẹ́ẹ̀ la bá ní àti ẹ̀gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ ná lóru mọ́ rárá tán torí tó ń bá ná lóru tẹ́lẹ̀ wá ná mọ́jú á lọ tẹ́lẹ̀ wọn ná lóru ọ̀sán nìkan náà máa ná but ìgbà táwọn èèyàn wá bẹ̀rẹ̀ oríṣiríṣi wà wọ́n wá máa ná lọ́wọ́ lóru títí mọ́jú lámì kò tó sí ti òru mọ́jú mọ́ kó jẹ́ ọ̀sán nìkan. náà ń sì báyìí àwọn yóò ti ná láti wọn á ti dé látàlẹ́. yes. ok táwọn èèyàn bá dé látàlẹ́ wọn wà ná ní ìdájí láàárọ̀ ni wọ́n á máa ná aago mẹ́fà bàbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ wọ́n fẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ wa dáadáa open secret ní kí n ṣe nǹkan táwọn èèyàn ò tí ì gbọ́ pé kò ṣẹlẹ̀ níbì kan irọ́ là ń pa wọ́n máa ń ṣẹlẹ̀ nílùú táwa náà ti wá ṣẹ́gẹ́tì ẹ̀ wípé àwọn abara méjì òkè wá sínú ọjà irọ́ là ń pa tọ̀ra wá dé
ọmọ wa sínú ọjà dáadáa bàbá ṣó ti ṣẹlẹ̀ rí tẹ́tí gbọ́ nípa information yẹn. ok àwọn gbọ́ pé ní òkú amọ́nájà. èmi ò rí òkú ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n rí òkú mi ò rí òkú tó wá nájà kò dẹ̀ sẹ́ni tó ní òkú lè mi o mo wá nájà o bí mo ṣe rí yìí bẹ́ẹ̀ ni mo rí ti bí kò sẹ́ni tó prove pé òkú lè mi so therefore mi ò lè ní òkú wá nájà òkú ò nájà gbogbo àwa alàyè là ń nájà tàdé ń rajà lọ́wọ́ ara wa. ok gbogbo alàyè ló nájà nígbà báyìí. bẹ́ẹ̀ni. torí information mọ̀ pé information táwa gbọ́ là wà béèrè. ẹ mọ tó fà tán fi ń sọ sódà ká lè gbà wọn láyè àti máa tà lóru. bíi ti bò. àní ká lè gbà wọn láyè pé òkú máa nájà ọ pé wọ́n máa ń bá wọn àwọn èèyàn ṣàyèpàdé tàní wọ́n bá ṣèpàdé lù yìí kò sí wọ́n sọ but mo ní kò sí wọ́n ń parọ́ àfẹ́ kan ná lóru àwọn ẹ̀fẹ́ kan máa ná lóru náà ṣe ń sọ ìsọkísọ tí ò bójú mu ọlọ́run máa jẹ ẹni tó bá máa bá òkú ná kó wọnú bẹ̀rẹ̀ agráǹdì lọ òkú pọ̀ ń bẹ̀. kó lọ bá ṣe mítìn. kó lọ bá wọn ṣe mítìn pé èmi á máa kó ẹja àbí nǹkan kan wá sọ́dọ̀ yìí máa ná so kò sí láàárín mákẹ́tì kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. kò sí. nǹkan tá a kàn máa ń gbọ́ gbogbo information tá a ń gbọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ fake ni. fake ni rọ́nà ń pa. kò lẹ́jìtì àbí. ṣùgbọ́n nǹkan tẹ̀mí kan wò ni pé bí ọjà yìí ni one of the largest market ní Ondo state. ìfún kan mo bẹ́ẹ̀ lè sọ pé ní Nàìjíríà tí wọ́n ná lálẹ́ mọ́jú. yes 24 hours market. ni wọ́n ná lálẹ́ mọ́jú. ok àwọn tó ń gbé ẹja yẹn máa wá from different places. wọ́n wá tí wọ́n bá dé bí wọ́n wá sùn títí di àárọ̀ ọjọ́ kejì wọ́n á bẹ̀rẹ̀ ọjà. wọ́n bẹ̀rẹ̀ sí máa tajà wọn. bẹ́ẹ̀ni. so àwọn ẹlẹ́ja ti lọ báyìí àwọn ní ọlọ́kọ̀ọ́jú omi. míì ti lọ míì sì wà wọ́n wà ní èbúté tí ì dé èbúté lọ. ti dèbè a máa lọ sí èbúté yẹn. omi ẹ tóbi wọ́n máa ń tó bá yá sí èmi àmà wá títí di alẹ́ ọjà yìí máa wà títí dalẹ́. níbí báyìí náà. èmi mo sọ bẹ́ẹ̀ kódà ẹlòmíràn gan ò ní lọ lé ní nígbà tó wọn bá rọ́kọ̀ mọ́ ibi náà máa sùn. wọ́n ní rí ọjà mọ́ wọ́n ní ráàyè. wọ́n ní rọ́kọ̀ tó máa gbé wọn lọ wọ́n ní rọ́kọ̀ tó máa gbé wọn lọ ọkọ̀ àti tán so but nígbà tó wọn bá dẹ̀ rọ́kọ̀ tó máa gbé wọn lọ. nǹkan bẹ́ẹ̀ sọ fún mi ni pé ibi báyìí ẹ bẹ́ẹ̀ lè sọ pé Ondo State is one of the largest markets fún ẹja ní Nàìjíríà. bẹ́ẹ̀ni kí ló dẹ̀ fi sọ bẹ́ẹ̀. torí àwọn communities tó máa ń fìdí bíbá ẹ̀ wọ́n pọ̀ ju ta ibèmí lọ and ibèmí kò tẹ̀ sẹ́jà tó máa àfi kan kó máa bíbá ìlọ lọ́jọ́ irú ìgbọ́kọ̀dá ṣe bí náà ti máa kẹ́jà lọ ojú omi náà ti máa kẹ́jà débí èmi gan mò ń control mọ́tò fún wọn tó máa kó wọn lọ tó bá di ijọ́ mẹ́rin èní sí láàárọ̀ aago méjì máa ti wà ń bíbá yìí méjì òru tí mo máa dúró de àwọn tó ń bọ̀ ẹ̀ sódà ẹ̀kan má sọ́pà máa wá bá wọn wá ọkọ̀ tó máa gbé wọn lọ láàárọ̀. ẹ̀pẹ́ ọ̀lẹ́ja tó yín bíbá yìí àwọn ẹ̀pẹ́ wọn ọ̀lẹ́ja tó yín. ẹ̀pẹ́ èkó náà bò ní kíni ibi náà ti máa ń supply wọn ló ń jà ibi náà ti máa ń supply. báwo ẹ̀pẹ́ náà bá tún rí àwọn ẹ̀pẹ́ máa sọ fún àwọn ẹlẹ́ja jù yín lọ. wọn ò tó bẹ́ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀. ẹ̀pẹ́ wọ̀ lẹ́jà. ẹja tẹ́gbà kó ẹja síbi báyìí táwọn tó ń kó ẹja wá bá wá kódà títí lọ dé póòlù lọ́yẹn o ò lè rí bí rìn o ò lè rí ẹja máa pọ̀ nbí. so ẹ̀yin lẹ lẹ́ja. àwa la lẹ́ja. oníwo lẹ máa ń kọ. ẹ̀yin gbalẹ̀ àkókò àwa rẹ́mi sọmọ olóye ẹ máa lè gbọ́dẹ̀ bàmírì o oyè o. I love Ondo State. ẹ ṣé bàbá ẹ ṣé gbẹdọgbẹ. okay. Renix Shop Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbétegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà àsìkò yìí gan ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ìtọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tẹ
tewétegbò ìgbàlódé. ṣèwárí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ni a ṣe fi alágbàtà gbogbo diaspora. má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyò rà ìwọ gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renich Shape Limited wà nípìnlẹ̀ Ògùn. Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Odiolówó complex Odiolówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801 0669 7156 07054 489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renich Shape Limited lórí nọ́mbà yìí +1 832 898 9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera.